Save Your Soul TV. Ku and Fusakun. Hello there, my name is Shay Tunubu, and I'm here to inform you that the first phase of STEP initiative is kicking off right here in the city of Lagos. I am sure you already know about the STEP project, which is a platform where we discover and fuel young tech startups and entrepreneurs in Nigeria. So are you a tech entrepreneur between the ages of 18 to 40 with innovative ideas you can sell to better Nigerian economy? Then this is to get the opportunity to network and meet established businesses in the tech industry, where you can pitch your ideas and get funding for your business worth 5 million naira. Are you excited? Then join us today by following the link on the screen at www.noelafoundation.org. Together we can build our businesses, we can build your businesses, and improve the Nigerian economy. Looking forward to meeting you. Alhaji, salam alaikum. Wa alaikum salam. Alhaji, ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ tọ́ mi sọ́nà lórí nǹkan kan ni. Bismillah. Èmi àtàwọn ìyàwó mi a fẹ́ ṣe hajj ọdún yìí. Mo dẹ̀ fẹ́ lè ṣe alálàájì tí ò ní fojú wa ráre tá ní pẹ́ pẹ̀lú àṣepé iṣẹ́. Ìyẹn ló rọrùn jù pẹ̀lú àṣẹ Ọlọ́run tẹ́ bá ti bá Baka travel rìn àjò hajj. Gbogbo mùsùlùmí òdodo tó fẹ́ rìnrìn àjò Mẹ́kà nílànà súnà tànábì láì ní tàràkà. Baka travels lọ̀rọ̀ kan. Assalamu alaikum, my Muslim brothers and sisters. If you're looking to purchase Islamic medicine such as black seed oil, black seed honey, or black seed capsules, please contact me. I also sell Islamic attires and perfume, so please contact me on 074 808 39910. That's 074 808 39910. Save Your Soul TV. Ku and Fusakun. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. Akẹ́yìn ọmọ ìyá wa nínú ẹ̀sìn káàkiri gbogbo àgbáńlá ayé, ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, orí ajẹ́njẹ́ tó Ọlọ́run kó máa bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Kíkẹ́ Ọlọ́run máa bá wọn ará ilé Ànábì, ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run kó tún máa bá àti gbogbo ẹni tó gbọ́ tó gbà tó tún tẹ̀lé títí dijọ́ kẹyìn. Allahumma amin. Tó ìdáwọ́lé wa Ọlọ́run jọ̀ọ́ má ṣàjò máa yọrí sí dáadáa. Nẹ́tíwọ́ọ̀kì yìí nẹ́tíwọ́ọ̀kì yẹn torí pé ó dàpọ̀ àti díṣẹ́ lé lórí òun ló fà tó fi ṣe jàgàjàgà bẹ́ẹ̀. Ìdáwọ́lé wa Ọlọ́run jọ̀ọ́ má ṣàjò yọrí sí dáadáa. Ọlọ́run jọ̀ọ́ má jà pòfo, má jà ara òfo, má jẹ́ kọ́rọ̀ ẹnìkankan wá gúnlẹ̀ sébùté òfo. Ọlá àti tó bí ìwọ Ọlọ́run, ọlá àánú ìwọ Ọlọ́run, Ọlọ́run ọba jọ̀ọ́ má ṣàforíjì gbogbo wa o. Ó dà pé ti make sense bẹ́ẹ̀ gbogbo iṣẹ́ tí mo dìde lórí mo ti yọ kò ẹ̀mí ẹ̀ ò gbé láti kó gbogbo nǹkan sórí. Mo ní láti lọ ra íńtánẹ́ẹ̀tì sí orí àwọn síìmù kọ̀ọ̀kan ni fún àwọn tó bá fẹ́ pè wọlé tá a bá ń ṣe program lọ́wọ́. Òun ló ń disturb wa láti nǹkan máa lọ ra íńtánẹ́ẹ̀tì sí orí àwọn náà ní ká lè bá rí wọn lò. Ọlọ́run ọba jọ̀ọ́ má ṣe ṣe rọrùn tó a kí ẹ̀yin ọmọ ìyá wa o, kò sẹ́ńtà kí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà gbogbo ẹ̀yin àfà gbogbo yín la kí o pé ẹ kú àmójúbà pé ó tójọ́ mẹ́ta ó dẹ̀ ti ń tójọ́ mẹ́ta náà tí ẹ pé a ṣe prógámù fúnra wa. Àfà wa wọ́n ṣe prógámù fún wa lánàá. Sheikh wa Ustaz Komodin Àjàlá, Ọlọ́run jọ̀ọ́ má ṣe bá wa pọ́n wọn lé. Ọlọ́run bá jọ̀ọ́ má ṣe wọlá àti tó bí wọ Ọlọ́run bá wa pọ́n wọn lé o. Gbogbo ìdáwọ́lé wọn Ọlọ́run jọ̀ọ́ má ṣe àjò yọrí sí dáadáa. Ọlọ́run jọ̀ọ́ má jọ ń pòfo, má jọ ń ròfo. Ọlọ́run má bínú sí wọn, má tu wá jẹ́ kọ́rọ̀ wọn gúnlẹ̀ sébùté òfo. Ọlá àti tó bí Ọlọ́run gbogbo ìdáwọ́lé wọn nínú ẹ̀sìn torí àwọn làáfàá wa nígbà táwa yí padà lẹ́kọ̀ọ́ thousands of ọmọ Lagos Island confam ni o tí ẹ pé yí padà thousands ni o
tó yí padà tẹ́ pé under ti Ustaz Komodina Ajala àfa àwọn àtẹ̀lélànà ẹ̀ àwọn náà di gbogbo Lagos Island mú nígbà táwa yí padà àfa wa ni àwọn wáàsí wọn ló sọ wá dọ̀ mú àlùbáríkà níwájú àwọn òbí tiwa tó rọ́ mi pè ní wá tẹ̀tẹ̀lẹ̀ torí ẹni tí ò bá ti ṣe tọ́lọ́hún tó máa jẹ́ pé àwọn òbí ẹ̀ kò lè gbọ́rọ̀ sí wọn lẹ́nu ọmọ ìpè ní ṣùgbọ́n pàtàkì àwọn àtàwà gbọ́ wá sí lẹ́nu àfa wa Ustaz Komodina Ajala lóríṣiríṣi táfà wa tó ń tú ọ̀rọ̀ bolẹ̀ ẹnu wọn ni mo ti kọ́kọ́ gbọ́ wá sọ iná lè insana bi walidayni ihsan mo gbọ́ àyà yẹn ó wá yé mi àyà yẹn mo dẹ̀ dúró lé lórí bọ́n ṣe kó tiẹ̀ mo gbàgbọ́ mo dẹ̀ fọ́lù ẹ̀ wallahi mo dẹ̀ sóríire níwájú àwọn òbí mi inú àwọn òbí mi ọ̀dẹ̀ yọ́nú sí mi wọ́n yọ́nú sí mi tó fi kú kí ló fà á torí pé n tó sọ yẹn mo gbọ́ yé mo gbọ́ n tó sọ ó yé mi tààrà inú mi wá dùpá àfa wa yìí àfa dáadáa ni wọ́n débi pé tí mọ́mì mi bá rí wọn gan wọ́n ní baba Saidi wọ́n máa ń pè wọ́n torí pé wọ́n wò pé ẹni tó lè bọ́ ọmọ yìí sọ̀rọ̀ tọmọ yìí lè yí padà tọmọ yìí fi lè yí padà ó dàbẹ̀ pé onítọ̀hún yẹn ó mú ọmọ yìí mú lẹ́mìí kí dẹ̀ ló fà torí pé nígbà táwa yí padà kó n bí jákujàku tá à ń ṣe àwọn kan ń ṣe títí wa lọ́n tiwa ni o gbà tí mo yí padà tí ọlọ́run bá kádàrà àti pé mo ráyè rí pé ọlọ́run èmi ò ráwọn tó ń ṣe bóyá ní máa ṣe o èmi kàn fẹ́ máa lọ èmi ti yí padà kó n bí gbogbo ìmú kò torí kò ń ṣàfà ló ṣe wáàsí fún mi máa sọ pọ́lọ́tì ló ṣe wáàsí fún mi mo dẹ̀ yí padà tí mo wá dé pé mi náà fẹ́ máa tẹ̀lé ntọ́lọ́run sọ fẹ́ máa tẹ̀lé ntọ́lọ́run mọ́mọ́ sọ mo wá rẹ̀ ń tẹ́ pé ó máa bá mi sọ̀rọ̀ tẹ́ pé mo kàn kírun mo fẹ́ wo àwọn tó ń ṣe original Islam tí bá wà àwọn eléyìí Islam Sufi ẹ̀yin eléyìí ò ń ṣe mùsùlùmí àwọn eléyìí ò ń ṣe mùsùlùmí irọ́ ló ń pa ìkíní yẹn ò ṣẹ̀ṣẹ̀ sílẹ̀ mi ń sìn o tipẹ́tipẹ́ nígbà tí mo ti yí padà mo ti bìlífù àwọn eléyìí ò ń ṣe mùsùlùmí torí pé gbogbo tó ń ṣe yẹn èmi ò bìlífù pàánù bí mo mọ̀ ṣe mi ò dẹ̀ tí ì nẹ́ẹ̀rì ṣùgbọ́n ẹ̀mí mi sọ pé irọ́ ló ń pa àwọn eléyìí onírọ́ ni wọ́n eléyìí onírọ́ ni wọ́n àwọn tó ń taṣọ funfun tó bá ta fún gbà kan ni mo rí kan nu wọn tó ń tẹ aṣọ tàbá yẹn kírun tó báyìí wọn á tún sùn júdù again mo wá ń bèèrè ọ̀pọ̀ ẹ wá ṣé eléyìí tá à ń sùn júdù again tá à ń ṣe kọ̀bùlé àbíbàdí tá à ń ṣe tàbá ti kírun tán èyí gbogbo ọ̀run tán tá a máa ń ṣe ṣáà bí mọ́mọ́ náà ṣe àbí irun wa bàjẹ́ ni wọ́n ní irun wa ò bàjẹ́ níbulẹ̀ ti rélé wọ́n ní bàbá wa ọmọ Ìlọrin ni àfáà yẹn o ó ní bàbá wa pé bàbá wa ló fi lọ́lẹ̀ bàbá wa wo bàbá wa ó dárúkọ bàbá wa náà billahi ilé ẹ̀sìn mo ti sorúkọ yẹn rí ó dárúkọ bàbá yẹn náà ó ní bàbá wa nílé ilé bóyá lè kọ̀rọ̀ bóyá bàbá wa lè kọ̀rọ̀ bóyá bàbá wa lè kíní kan náà fi lè mo ní kí ló kọ̀ wá pẹ̀lú bàbá yẹn ṣé bàbá yẹn jẹ́ wà ànábì ni ó náà kì í ṣe ànábì báwo ni àwọn ẹni Ọlọ́run ni mo ní àwọn mú yẹ èmi ò bá yẹn ṣòṣì yẹn àwọn ọ̀rẹ́ mi ní àwọn ẹni Ọlọ́run mo ní èmi ò ṣe dídí ni sẹ́ẹ̀ kírun mi bọ́lọ́run ṣe sọ yìí tó ń tún gbé wọ yẹn mi ò gbá wọlé àti kírun tán o tún wá mú mi wọlé mo wá ń bẹ Ọlọ́run pé kọ́lọ́run fọ́nà mọ̀ mi ní ìgbà tí èmi àtọ̀rẹ́ mi King Kong àwa lọ jẹun ní Apọ́gbọ̀n máa ń rántí ọ̀rọ̀ yẹn bí dájú lọ jẹun lọ́dọ̀ ìyá mẹ́tò lápọ́gbọ̀n mi ìmọ̀ ọlọ́jẹ́ kí ìyá mẹ́tò yìí wà dáadáa bí dájú lọ jẹun lọ́dọ̀ ìyá mẹ́tò lápọ́gbọ̀n ibi dájú lọ jẹun ibẹ̀ ni ọ̀rẹ́ mi yẹn àwọn brọ́dà kan tó ń pa àwọn èrò pé ẹ má bọ̀ èmi ò rẹ̀ mọ́ àfa àkọ́kọ́ tó yẹ pé ó sọ̀rọ̀ ló ń tèmi wọ́n wá ní àfa Àjàlá náà ń ṣe wá sí yẹn mo ní ta ló ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi King Kong wá ní ó tẹ̀ da bẹ́ẹ̀ wo mo tẹ̀ jí fẹ́ sọ fún ẹ ti pẹ́ àwọn tó ń ṣe bóyá ń ṣe yẹn lọ gbọ́ wá sí àfa yẹn máa ń sọ̀rọ̀ lórí àlọ́ gbọ́ tó pé gbogbo ọ̀tá máa ń sọ ní Sufi lòun òun láìkì Sufi òun yìí láìkì àwọn ní Sufi ó yìí fẹ́ràn wọn dáadáa mi ò ṣe òṣì yẹn máa bá yín ṣòṣì máa ṣe Sufi mo ti ní Sufi inú Islam òṣì lẹ́ ń ṣe èmi ò bá yín ṣòṣì ọ̀rẹ́ mi yẹn ló wá mú mi àwájọ lọ gbọ́ wá sùn àtìgbà yẹn báyìí mo wá gbọ́ mo ní òdòdó eléyìí o tó ọlọ́wọ́n ọba jọ má pa Ustaz wa Komodina Ajala inú ilé wọn ọlọ́wọ́n ọba má pa mọ́lẹ̀ ìsìlámù ń bẹ̀ bá wa ṣàlékún ìmọ̀ ìsìlámù sínú ilé wọn àwọn àrọ́mọdọ́mọ wọn ọlọ́wọ́n bá wa ṣe wọ́n ní alimotekin ìmáàmà
torí wọ́n gbìyànjú fẹ́ sìn wàláhì wọ́n gbìyànjú kọ́lọ́run ọba jọ bá wa san wọ́n ní ẹ̀san iṣẹ́ tó ń ṣe fẹ́ sìn ní Lagos Island gbogbo àwọn ọmọ tó burú wá sí wọn lọ́lọ́ ń gbọ́ gbogbo àwọn boys tó burú ní Lagos Island gbogbo àwọn boys tó burú tán ni o kò ń ṣe àwọn ọ̀lẹ o kò ń ṣe àwọn ọmọ inú ilé o kò ń ṣe ẹ̀yìn àfọ́ ọ̀lẹ tá a máa ń sọ̀rọ̀ tẹ́ pẹ́ máa twist ọ̀rọ̀ tẹ́ ó ti pa àwọn sàbẹ̀ ní kinní kan ta ló pe sàbẹ̀ ń tọ́gì ẹ̀yìn ọ̀dẹ̀ mo ní àwọn tó le koko àwọn ẹni tó le wọ́n tẹ̀lé àwọn ibi tó strong nígbà kó tó pọ́n gbà sílámù wọ́n tún wá gbà sílámù tán wọ́n tún wá lé nínú sílámù wọn gbàdọ̀tí láàyè ní tí mo sọ nìyẹn mi ò sọ báwọn sàbẹ̀ mi ò sọ bẹ́ẹ̀ pé tọ́ọ̀gì ni wọ́n mo ń sọ pé ẹ̀yin lẹ́yìn pè mí tọ́ọ̀gì mo ní ṣé mi dínà ìpè tọ́ọ̀gì ni mi ń gbà yẹn ni nígbà yẹn dẹ̀ mò ń rìvásì ìgbà yẹn ni mò ń rìvásì wàhálà tí ni ẹ máa gbé kiri ẹ máa gbé ẹ hype mi ni ẹ kú iṣẹ́ inú mi dùn keep hyping torí pé gbogbo àwọn ẹni tó gbọ́ wọn á ní ó sọ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká lọ gbọ́ mi tó tún sọ bóyá yóò ń sọ wóróworó yẹn lọ tó bá dé wọn wò pa eléyìí ò sọ bẹ́ẹ̀ ń parọ́ mọ́ ni ẹ̀yin gangan lẹ́ni àdánù ẹ̀yin gangan tẹ́ ń bàjẹ́ ẹ̀yin gangan lẹ́ni òfo ẹ kú bíbàjẹ́ gbogbo tẹ́lẹ̀ ń ṣe ọlọ́wọ́n ọba rẹ̀ ráníyàn oníkàlùkù ànábì ní innamal a'malu binniyat sallallahu alayhi wa sallam gbogbo iṣẹ́ tó bá ṣe lórí àníyàn tó fi ṣe ni ìwọ tó pò ń ṣe nǹkan kí gbogbo káwọn èèyàn bá lè sọ pé gbogbo èèyàn bá lè láìkí ẹ kọ́ pé Saheed Shittu kọ́ bá lè máa pé Saheed Shittu ni o Saheed Shittu ni o lọ́tún lọ́sì Saheed Shittu ni okú òṣì ò ní gbáradá ò bá máa pọ́n ọ máa láìkẹ́ gbogbo èèyàn máa láìkẹ́ tó bá sàṣẹ ọ máa rùn ẹ̀ kọ̀nfàmù nìyẹn tọ́lọ́ lọ́ọ́ ní kí ló ń ṣe ẹ́ ṣé ó ń ṣe fún mi ni ta ló ń ṣe fún ṣé bó ń ṣe kọ́ bá lè mú ẹ ni ó ṣe fún wa tó bá sàṣẹ ọ máa rùn ẹ̀ tó kọ́lọ́wọ́ bá jọ má ṣe bá wa ṣàánú ustaz wa Komorudeen Ajala o bá wa dùn wọ́n nú gbogbo ìdáwọ́lé wọn ọlọ́njọ́ má ṣe àjò yọrí sí dáadáa mo gbọ́dọ̀ ṣàdúrà fún wọn dáadáa torí pé wọ́n gbìyànjú fẹ́ sìn Lagos Island gbogbo àwọn boys wọ́n jàǹfààní wọn gan àwọn boys dẹ̀ ní báwọn kí wọn gbogbo àwọn boys wọn rí wọn lánàá lórí program àwọn ọmọ Lagos Island tán rí wọn wá ní àfa wa nìyẹn inú àwọn dùn o tó a kí wọn dáadáa o mo dẹ̀ kí ẹ̀gbọ́n mi àgbà Alhaji Akeem Adéṣọpẹ́ àjọṣe fàájì níjẹta ni àwọn tèmi nìyẹn wọ́n wí Saheed àkórẹ́bọ̀ ń bí ọlọ́ba mi Alhaji Akeem Adéṣọpẹ́ náà lé o wọ́n kú tọ́jú mi ní Saudi èmi ò ṣe ọmọ Saudi àwọn náà lè ṣe ọmọ Saudi àwọn ti Alhaji Wasiu Ayinde nìyẹn láti Nàìjíríà Saheed makórẹ́bọ̀ àjọ wà London ni wọ́n dẹ̀ láìkì mi láti London láti ilẹ̀ àwọn ti mọ̀ mi tipẹ́ àwọn ọmọ Lagos Island ọmọ àdúgbò mi dáadáa makórẹ́bọ̀ tó ọlọ́mọba àpọ́n wọn lé o bàbá wa kí ó gba góòlù ọlọ́mọba àpọ́n wọn náà lè dáwọ́lé wọn ọlọ́njọ́ má ṣàjò yọrí sí dáadáa ọlọ́njọ́ má yẹ̀yẹ́ gbogbo wa o má dojú tì wa o gbogbo ń ta máa ṣe tá máa fi dẹ́ ní ẹ̀kọ́ ọlọ́njọ́ má jà ṣe o ọlọ́lá haúlà wàlá quwwata illa billahi al-aliyyil azim gbogbo ẹ̀yin ya wa tẹ́ wà lórí ètò akíyín tẹ́ wà lórí ètò tí ò ń ṣe ètò ẹ̀tàn ọ̀tọ̀lẹ̀tàn tọ́ máa kíra wọn pé ẹkú ẹ̀tàn tọ́ máa tún kíra wọn tó wá ní ẹkú òṣì àwọn kan mọ̀ ẹlòmíà kú ọ̀lẹ́ náà fẹ́ ẹkú òṣì a ní ẹkú ẹ̀tàn ọjọ́ ń tún rí ara wọn ni ọlọ́mọ àtúwà papọ̀ máwọn èèyàn rọ́ndọ̀rọ̀ndọ̀ tó akíra wa dáadáa gbogbo ẹ̀yin ya wa pátá gbogbo yín la kí o gbogbo àwọn ọmọ yín ọlọ́run ò ní sọ wọ́n ní kò ní ṣe wọ́n gíláàsì ìbànújẹ́ fún yín o gbogbo àwọn ọmọ yín pátá ọlọ́run ò ní ṣe wọ́n lẹ́lẹ́bọ o ọlọ́run ò ní ṣe àwọn àrọ́mọdọ́mọ yín lẹ́lẹ́bọ gbogbo ẹ̀yin ya wa tẹ́ máa wà lórí program gbogbo yín pátápátá la kí o láì yọ ẹnìkankan lẹ́nu yín kò sẹ́ńtà kí o gbogbo yín tó tá a bá ní ká máa dárúkọ àfi àsìkò ṣe kí ni o àfi ṣe òfò bí àṣà wọn aráàlú mi ní Ìlọrin àfi ṣòfò ẹ má jà fàsìkò ṣòfò tó Ọlọ́run ṣàánú wa tó mo ṣàlàyé lórí tọ́pìkì pé Rasheed Algbara Omi ti ń kà ẹ̀yin àfà kílẹ̀ ń wò ẹ̀yin àfà Rasheed Algbara Omi ó ti ń kà fura ẹ̀yin àfà fura mo ní Rasheed Algbara Omi ti ń kà Ọlọ́run sọ ọ́nù Kùránì Kẹ́rímù nígbà tí Sayyidina Luqmanu tó ń bọ́ ọmọ ẹ̀ sọ̀rọ̀ ó sọ pé ìwọ ọmọ mi ya bunayya la tushrik billahi inna shirka la zulumun azim ó ní ìwọ ọmọ mi má ṣẹbọ o Sayyidina Luqmanu ló sọ ó ń bọ́ ọmọ ẹ̀ wí nípa ìwọ ọmọ mi má ṣẹbọ o tó bá ṣẹbọ o nípa ẹbọ ṣíṣe yẹn o àbòsí tó ga ni níwájú Ọlọ́run
kí wá là ń pè lẹ́bọ mo máa ń sọ fún yín pé àwọn àfàlẹ́ yóò bá 99 àwọn onísúfì ni o àwọn onísúfì ni o àwọn onísúnà mọ̀ àwọn ọmọ tó ń pè lẹ́bọ ṣùgbọ́n àwọn àfọ onísúfì wàláyì àwọn míì mọ̀ nù wọn wàláyì àwọn míì ò dá mọ̀ wọ́n wò pé kí la fẹ́ ṣe ohun tí ṣé Ibrahim lè á sì ṣe tó fi nà já níwájú Ọlọ́run ohun tí amúdá tí ṣé Ibrahim lè á sì ohun tóun ṣe tó fi nà já níwájú Ọlọ́run lẹ́yìn kan wá dé lẹ́wà ní kò sínú ilé inú ìsìlámù ìwọ lẹ́yìn dẹ́ ń sọ yìí mo lẹ́tí rí dẹ́ ń sọ àwọn kan dẹ́ mọ́nú wọn wọ́n wò pé òṣìmà làwọn ń ṣe nínú àwọn afẹ́ ẹlẹ́bọ ni o àwọn kan mọ̀ pé òṣì làwọn ń ṣe o àwọn kan mọ̀ nínú wọn pé òṣì làwọn ń ṣe pé ayé àwọn ló dojúrú yìí àwọn kan mọ̀ nínú wọn àwọn kan mọ̀ àwọn kan mọ̀ tẹ́ pé tòótọ́ ni àwọn ń ṣòṣì níjàre ẹ fi wálẹ̀ ẹ jẹ́ káwọn máa ṣe kí ni o káwọn máa ṣòṣì lọ bí táwọn bá ṣòṣì àwọn dé ó máa ibi tó alápẹ̀rẹ̀ àwọn ń ṣe àwọn kan ń ṣòṣì lọ wọ́n dẹ̀ mọ̀ pé kí ni o òṣì làwọn ń ṣe kí ni o làwọn ń ṣe ọlọ́wọ́n ọba jọ máṣá ìṣíjú àánú ẹ̀ wà. mo sọ pé Rasheed Algbara Omi ti ń kà báwo ló ṣe ń kà kí ló ṣe tó fi ń kà ẹ fura ẹ̀yin tẹ́ bá lọ wo program tí mo ti ṣe tí mo ti pariwo sẹ́yìn pé tẹ́ bá ráfà tó ń ṣe bọ tí bá ṣe pé àfà yẹlẹ bọ ni pé olóògùn ni tí bá sọ tí n bá rí mi ì ní sọ tí bá wá tẹnu mọ́ dáadáa ẹ wá rí pé ó máa kà jáde Rasheed Algbara Omi kà ó ṣe fídíò kan níjọ́ Sunday fídíò tó ṣe yẹn ó ń sọ bẹ́ẹ̀ pé èèyàn lè lo ìgbàdí ó confam pé òun gan nígbàdí kí náà ń pè nígbàdí irú àwọn nǹkan yìí náà ń pè ní ìgbàdí irú ìtàn dè yẹn ẹ wò irú eléyìí náà ń pè nígbàdí ìtàn ń pè nígbàdí rè pé ẹ lè lò ó dẹ̀ confam ẹ̀ pé òun ní kí dẹ̀ lànà bí wí lórí ẹ̀ ṣáná bí sọ̀rọ̀ lórí ẹ̀ àbí kò sọ̀rọ̀ lórí ẹ̀ àná bí sọ̀rọ̀ àbáná bí ó sọ̀rọ̀ pé ká má lò ó ni àná bí sọ̀rọ̀ lórí ẹ̀ àná bí sọ̀rọ̀ lórí ẹ̀ lóríṣiríṣi lànà bí fi sọ̀rọ̀ lórí ẹ̀ Rasheed Algbara Omi wá confam pé òun ní tòun kò tó kọ òun Islam ní káwọn má ṣe kí ni o káwọn má ní ẹ̀wù ẹni tó pe rẹ̀ ní mùsùlùmí ó dẹ̀ kò gbà ń tànà bí mọ́mọ́ wí kò gbà ó wá ń tú jálàbà yẹ́jìlúbù ìyẹn náà ń bá ẹ sọ ṣé jálàbà ṣé inú lógàlà ń bá ẹ sọ ní nàbí inú ẹ̀sìn ò ń tú jálàbà fún wa kí ìyẹn pé ẹ fi fà nǹkan ìyẹn wá ní kíni ẹni tó ń fepo náà ó ń jà lábẹ́ epo náà ni tí ẹ pé ilé epo ló ti ń ṣiṣẹ́ ó ń jà lábẹ́ ẹ̀ náà òun náà fà á náà nìyẹn kọ́ ló ń bẹ́ẹ̀ wí à ń sọ̀rọ̀ ń pa pé kí lànà bí wí ṣáná bí ó sọ̀rọ̀ pé kẹ́ má ṣe é ni wà ní jálàbí o ní pé nu ló gà jálàbà ó fa nǹkan kínní kan ókè náà ó mọ kéwù àjíyàn gbogbo kéwù tó mọ gbogbo pàǹtí tó gbé sórí tó ń ju ẹ lójú tó ń rò pé òun sọ̀rọ̀ ń pa ẹ̀sìn ó mọ̀ pé wóróworó ló ń wí Rasheed ó mọ̀ pé wóróworó òun ló ń wí tó ń da ẹ̀sìn Ọlọ́run ọba rú máa gbé fídíò ẹ̀ wá ni o tẹ́yìn náà máa rí i pé ọkùnrin yìí ọlọ́mọdé ṣe orí burúkú o ọkùnrin Rasheed Algbara Omi yìí ó ti ń ṣe tipẹ́ táwọn èèyàn fura pé ọkùnrin yìí wọ́n á máa wò pé èwo ní tọkùnrin yìí kò dẹ́ ń ṣe ti kò ń ṣòwò nìkan òun àti ajá náà sí ẹ̀ yìí náà jọ ń ṣe orí burúkú yìí àtàwọn ọmọ ẹ̀yẹn àwọn náà máa tí ọkùnrin yìí pa o ṣẹlẹ́kùnrin yìí tó fi kíní green kọ́rùn yẹn òun gangan ni Rasheed Algbara Omi ṣẹlájá náà sí ẹ̀yẹn ìyẹn la já ẹ̀ àwọn yẹn náà máa ti pa ọkùnrin yìí ó ń ba ẹ̀sìn jẹ́ ó ń polówó oògùn abẹnú gọ̀ǹgọ̀ nínú ìsìlámù ó ń polówó oògùn nínú ìsìlámù á dẹ̀ dìde á sọ pé mùsùlùmí lòun ṣe ká filẹ̀ ká máa wòran ká ní ohun tó ń sọ yẹn ẹ filẹ̀ jáde ẹ̀yin àfáà ẹ̀yin khulafa tẹ wà ní Nàìjíríà káàkiri
ẹ̀yin àáfà ẹ̀ ń gbọ́ gbogbo tí Rasheed ń wí ọlọ́run bá máa béèrè lọ́wọ́ yín o aya Quran Karim ọlọ́run ní wàlà nọ́ọ̀sì alánà lẹ́dínà òrìṣìlá ìléyìí wàlà nọ́ọ̀sì alánà lẹ́mọ̀rìṣẹ́lìn á béèrè lọ́wọ́ ẹ̀yin tá a ránṣẹ́ sí ẹ̀yin tá a ránṣẹ́ sí ṣé ẹ̀rẹ́ tó wọ̀nù yín bí irú àwọn Rasheed Algbara Omi ọlọ́run bá máa béèrè lọ́wọ́ ẹ̀ pé Rasheed bọ́ bí kó tó di pọ́rọ̀ ẹ̀ já sí náà kọ́rọ̀ ẹ̀ tó ṣe kí ni o kó tó já sí iná wàhálà náà sí alánà lẹ́dí ṣé ọ̀rẹ́ ni sọ fún ẹ ọ̀rẹ́ ni wọ́n nu ẹ bó sì ló ń ṣe ọ̀rẹ́ ni pè ẹ́ pé gbogbo eléyìí tó ń ṣe ìranu ni ọ̀rẹ́ ni já ẹ sí pé Rasheed jáwọ́ ńbẹ̀ jáwọ́ ńbẹ̀ tó bá bẹ́lẹ̀ kú o ti dẹni òfò níwájú ọlọ́run ọ̀rẹ́ ni pè ẹ́ wàhálà náà sí alánà lèmùrìsẹ̀lìn ọlọ́run àbáwá pẹ̀yìn àfà ẹ̀yin tẹ́ mọ̀ ẹ̀yin ṣéhù ẹ̀yin àfà lóríṣiríṣi ọlọ́run á pe gbogbo yín pé ṣé ẹ̀yin ò rí ni kẹ́ sọ fún kẹ́ pé sákèésì pósì ló ń ṣe àbẹ́rù ń bà yín ṣẹ́rù ń bà yín àti sọ fún ni kò yẹ kẹ́rù bà yín kò yẹ kẹ́rù bẹ̀ yín àfà kí wàá lẹ́wà ń jà fà lé lórí ẹ̀yin tẹ́ ń bẹ̀rù Rasheed Algbara Omi èèyàn rán òun lẹ́ ń bẹ̀rù kí lẹ́ fẹ́ bẹ̀rù ẹ̀ fún tó dẹ̀ mọ̀ọ́mọ̀ mi ń sẹ́ẹ̀tì fóònù táwọn lè pè sórí ẹni o tó dẹ̀ ń fọwọ́ ara ẹ̀ ba ẹ̀sìn ọlọ́run ọba jẹ́ ó tún sọ ń bẹ̀ pé ẹ lè lo òrùka kúsanrí ó sọ òrùka kúsanrí ó lè lò ẹ lè lóńdè ó sọ ó ka gbogbo ẹ̀ kẹfì ṣèṣúra ó wá kó ti àyà Kùránì ṣé o gbàgbé àdìsí ànábì yìí tánàbì àbí o gbọ́ pànábì sọ pé kẹ́ máa lo ara o gbọ́ rí ṣé o gbọ́ rí pànábì ní kẹ́ máa lo ara ànábì ò sọ̀rọ̀ lórí ẹ̀ ṣe ìsìlámù ti yín ní Nàìjíríà ló pe ìsìlámù ni ṣe ìsìlámù Nàìjíríà lẹ pe ìsìlámù ṣe o gbọ́ pé ànábì sọ̀rọ̀ lórí ẹ̀ iná tàmà báwo lànábì ṣe sọ̀nà iná orúkọ wàtàmà ìmọ̀ wàtíwàlàtà ṣírìkùn ṣó o gbọ́ pànábì sọ bẹ́ẹ̀ ẹ̀yin àfáàyè gbọ́ ẹ gbọ́ but èṣù ti rẹ̀ mí yín ni èṣù rẹ̀ mí yín gbàǹjo mo ráyè wo fídíò yẹn torí pé mo wà ní ibi kíní ìlú yìí tí mo documentary tí mo ń ṣe lọ́wọ́ ló disturb mi mo ti fẹ́ sọ̀rọ̀ ẹ̀ láti bí mi ò ráyè balance láti wò dáadáa lájọ Sunday tó ti ṣe yẹn tí àwọn dìdìrín yẹn ti gbé àwọn ajá ẹ̀ tó ti gbé mo wò báyìí pé ọkùnrin yìí mo wo díẹ̀ mo wò pé tí bá ráyè máa fa balẹ̀ jókòó dáadáa wò nígbà tí mo wá balance dáa mo wá ó wá ń kóòtì àdìs ó wá ń da ìsìlámù rú ó kóòtì àdìs kan tí yàsọ̀ láti kóòtì àdìs yẹn rí tó sọ̀rọ̀ pa àbúdàjà náà kò tẹ̀ orúkọ onítọ̀hún pé bó ṣe mọ kéwú tó báwo ló ṣe pass mi rò pé báwo lè èèyàn rán ó ní àbúdàjà náà báwo ló yẹ pé náà ó ṣàpè jákujàku bẹ́ẹ̀ ń jẹ́ pé kò tiẹ̀ yé mi ó ṣà ń wí wóróworó ó wá kóòtì àdìsí tó kóòtì yẹn nínú fídíò tó ṣe tó wà ní orí òṣì tó ń ṣe bóyá òṣì dé àbí òdòdó dé àbí wèrè wò kí náà porúkọ péjì wèrè wọn yẹn àdìsí tí Rasheed Algbara Omi kóòtì yẹn o kò ń ṣàdìsí ànábì kọ̀nfàmù ni kò kí ń ṣe àdìsí ànábì àdìsí yẹn ò exist kò ń ṣe tànábì rárá ṣe bó náà mọ igbó àwa tá à ń bá yín sọ̀rọ̀ yìí igbó tó dí ni èmi ò nídìí kémi máa lọ wo tíra mi ò ní wo tíra fún ẹ Rasheed mi nítorí tiẹ̀ lọ jókòó ka tíra o tòótọ́ ló gbọ́ o lè máa ní kò mọ kéwù tó bá kóòtì àdìsí dọ̀ yìí tó fi báàkì irọ́ tó ń pa mo máa tú ẹ síta pé irọ́ ló ń pa tó bá yẹ kó dodo ló sọ màá sọ pé yẹ ẹsọ dodo ni but kò lọ fún tó sọ àfi tó bá yẹ kó lọ fún nìkan ni máa jáwọ́ ńbẹ̀ ó fẹ́ polówó jálàbí Rasheed Algbara Omi ó fẹ́ polówó jálàbí inú ẹ̀sìn ó sọ pé ànábì mọ̀ọ́mọ̀ oní jálàbí lànábì kí ló ń jó ní jálàbí ẹlẹ́bọ ó pa ànábì ní babaláwo pé ànábì náà àwọn jọ ń ṣe gbogbo òṣì táwọn ń ṣe yẹn ó sọ ohun tó sọ nìyẹn tó bá sọ pé oní jálàbí lànábì o ohun tó ń tẹ̀ láti sọ ni pé òṣì táwọn ń ṣe o ànábì náà ń bá wọn ṣe ohun tó mìíní ń bẹ nìyẹn o tó bá fi lè pe ànábì ní oníjálàbí o ó ń sọ pé ànábì mọ̀ọ́mọ̀ náà o ẹlẹ́bọ ni pé òun náà babaláwo àfáà ni ogún ọ̀ṣọ́ọ̀ṣì lànábì mọ̀ọ́mọ̀
according to Rasheed Algbara Omi n tó ń sọ nìyẹn ó ń sọ pé ànábì náà ànábì mọ́mọ́ náà bó ṣe rí rè mọ́ ń bọ̀ òun náà ń ṣe gbogbo eléyìí ń bọ̀ òun náà ànábì náà n tó mìíràn rè o tọ́ba ní oníjàlábì àwọn oníjàlábì náà ń tẹ ẹ̀pẹ̀ báyìí fẹ́ni tí ò bá mọ̀ ìtumọ̀ oníjàlábì nìyẹn ẹni tẹ bá rí tó ń tẹ yẹ̀pẹ̀ oníjàlábì ni tọ́ba ní òun náà ń tù oníjàlábà ó fà yẹ́jìlúbù onírànù Rasheed oníwòròwòrò àwọn oníjàlábì confam oníjàlábì ẹ̀rí gòṣìnàpù ń bẹ̀ ẹ̀rí gbogbo ilé ẹ̀ tó máa rí wúruwúru bí ilé wèrè àwọn tó ń pè lóníjàlábì nìyẹn ṣẹ́tìrì ilé àwọn oníjàlábì nìyẹn bó ṣe máa ń rí nìyẹn èmi àwọn méjì fi pákéjì sí o wọ́n ti ń pákéjì orí ibú wọn tó ti ń wò pé àwọn torí káwọn kọ́sítọ́mà dé kán lè rí pa àwọn posh kán lè rí pa àwọn posh kán lè rí pa àwọn posh Rasheed yìí ó wá pé àpè orí burúkú yẹn ó jọ máa ń lọ bí pálọ̀bì náà ń ṣe gbà tó wá rí pé èsì dé fóun pé a ó pe ànábì ní oníjàlábì ọ̀rọ̀ yẹn wá dùn kí wàá ní kóun ṣe ó wá ń wọgbọ́n àti cover ó wá ń drown ó wá di drowning man clutching a straw but then the drowning woman do the same drowning woman do the same tó fi lè mú drowning man tó clutching a straw drowning woman do the same even drowning children pàápàá do the same and drown meaning drown kí ẹ máa jábọ́ ní omi tó wá máa ń ṣe gbùdùgbùdùgbùdùgbùdùgbùdù tó mi ń wọ ọmú ẹ̀ tó ń ṣe gidi tó ń wá bóyá máa jáde tó wá ń wá àkọ́ tó máa hold on to ó ṣáà ń wá àkọ́ tó máa dì mú ó wá ń drown tó ti ń drown ó tó lọ jọ ànábì ó tó lọ parọ́ mọ́ ànábì ó ní ànábì ní kàn hàn kan ànábì sọ bẹ́ẹ̀ ó jọmọ́ ànábì ní àdìsí yẹn ò exist tó kò tínú fídíò tó ṣe yẹn o irọ́ ló ń pa confam ni àdìsí kan jẹ́ ń gbé ẹ sáré Rasheed Algbara Omi kí n jẹ́ kó mọ̀ pé o mọ̀ kéwú rárá ṣebí ajá ẹ̀ tó máa ń gbó ìyẹn máa ń ṣe ìyẹn máa ń sọ pé òun gbọ́dọ̀ bá wa ìyẹn ò dẹ́sìn mọ̀ kò mẹ̀sìn o ajá yẹn kò mẹ̀sìn ṣùgbọ́n máa ń sọ pé òun ṣe kí ni o òun gbọ́dọ̀ bá wa òkè àjíyàn pé kò gbọ́dọ̀ bá wa but kò mẹ̀sìn ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ ní kí wọ́n gbọ́dọ̀ bá wa o lè gbọ́dọ̀ bá wa kò má dẹ́sìn mọ̀ rárá kò má mọ̀ nípa ìsìlámù èdè lásán nìyẹn kò jẹ́ kankan sí wa o lè gbọ́dọ̀ bá wa kò má mọ̀ nípa ìsìlámù ìyẹn confam nìyẹn torí pé ṣé kàdámọ̀ náà gbọ́dọ̀ bá wa wọ́n gbọ́dọ̀ bá wa dáadáa mo dẹ̀ sọ pé èmi mi ò bú wọn but mo sọ pé wọn kì í ṣàfẹ́sìn mi ò bú wọn àfáà ni wọn but wọn ń ṣàfẹ́sìn ọkọ̀ ọmọ ń kéwu ni wọ́n dẹ̀ kọ tírà nípa àtàn mi ò bú wọn kì í ṣàfẹ́sìn wọ́n gbọ́dọ̀ bá wa ni tó ẹgbẹ́ yẹn sẹ́gbẹ̀ẹ́ ajá ẹ̀ tó wá ní gbọ́dọ̀ bá wa yẹn tó gbọ́dọ̀ bá wa yẹn ó yẹ kí yẹn bẹ́ẹ̀ lọ wò ó kó lọ fèdè lábá wò pé ṣé kò tí ẹ lè mọ̀ náà bá lè fẹ́ mọ̀ ìyẹn tí ò mọ ọkàn ẹni tí ò dẹ́sìn mọ̀ ló máa màdé àdìsí jọ ìfù ló máa mọ̀ yìí tó lẹ àti tí ò lẹ tí ò láfa tó lè bí pé àfẹ́ ìjọ tó lè ṣáàdìsí yìí ṣó wọlé àbí kò wọlé ṣó ṣẹlẹ̀ àbí ò ṣẹlẹ̀ àdìsí tán rọ òun wá gbé ó bẹ́ bọ́ta ó fẹ́ la o inú ẹ̀ dùn pé ọpẹ́ o ànábìnrin kan lọ́wọ́ kinní kan ní ọjọ́ Yahya Sọ̀láti ti kóòtì àdìsí yẹn rí ó kóòtì ẹ̀ nígbà tí Yahya Sọ̀láti kóòtì àdìsí yẹn mo sọ fún pé Yahya Sọ̀láti olódo ni ẹ parọ́ márùn bí ni àdìsí yẹn ò exist ẹni tí àdìsí tó jọ ọ̀rọ̀ tó tún jọ mọ́rọ̀ ọ̀rọ̀ yẹn mo máa sàábé kan ló ṣẹlẹ̀ sí kí ló kọ sàábé náà àbúrẹ́rà ló ṣẹlẹ̀ sí tó tún jọ mọ́ nínú àdìsí àbúrẹ́rà ló wà o nínú àdìsí àbúrẹ́rà ló wà o kí lànà bí ni kò kọ ṣé mo bí ṣé náà Umaru ó dà pé Umaru ni àbí Usmanu ni àbá Abubakar kan náà àwọn tí river nine tómi yẹn gbẹ ẹ̀yin èèyàn ẹgbọ́ bọ́rọ̀ yẹn ṣe rẹ o bó ṣe rí o ẹgbọ́ yé o àwọn àfẹ́ ẹlẹ́bọ yìí bí Rasheed Algbara Omi játijàti yìí pẹ̀lájà náà sí ẹ̀ yìí àwọn máa ń da ọ̀rọ̀ rú ni wọn ní sòdodo o ń dáná bí sọ wọn kí n sọ o àwọn máa ń twist ẹ̀ lọ síbi táwọn fẹ́ ni o ṣe mọ bí river nine nígbà tí àdìsí tí nígbà tí omi yẹn gbẹ afa wa sheik wa márìndọ̀tì ustazu wa mọ́fọ́lọ́húnṣọ́ ẹ jẹ́ kí èmi náà kí bí àwọn ará òun á ní ẹ káàbọ̀ sórí ètò ọlọ́jà àṣoríire àwọn àfáà mi náà wà lórí prógámù yẹn wọ́n ń wo bí mo ṣe ń dẹnu rú
ọlọ́njà sóríire tó ṣẹ́mọ́ bí river Nile ní ìgbà tí omi yẹn gbẹ tí àwọn sàábé yẹn wá lọ sọ fún wọ́n lọ sọ fún khalifa Ànábì ti lọ wọ́n wá sọ fún pé wọ́n lọ sọ fún pé wọ́n lọ sọ fún sàábé yẹn wọ́n lọ sọ fún khalifa yẹn pé wáò omi gbẹ a máa ń bọ odò yìí ni a máa ń bọ odò yìí ni o tí omi yẹn máa fi ń sun padà kí wàá ní ká ṣe sí i ṣé ká lọ máa bọ́ lọ ìyẹn wá ní ẹ máa bọ́ kí ni nínú Islam ẹ lè bọ́ kọ́kọ́ jàre omi yẹn ti gbẹ wọ́n ní tómi yẹn bá ti gbẹ ohun tá a máa ń ṣe nípa a máa ń pa èèyàn a máa ń dúnbú èèyàn síbi bẹ́ẹ̀ ni o lómi yẹn máa fi ń ṣe kí ni o ló máa fi ń sun padà kí wàá ní ká ṣe òkè ìyẹn wá mú lẹ́tà ó wá mú pépà ẹ mú nǹkan kan wá jàre bí nǹkan kan tó máa ń kọ̀ọ̀kan sí ó wá kọ́ ó sọ pé ìwọ odò tó bá jẹ́ pé ìwọ tó bá dẹ̀ lójú pé agbára ẹ̀ ló fi ń sun ohun tó kọ́ nìyẹn o ohun tó kọ́ sínú tírà yẹn nìyẹn o torí kò ṣe wúrúwúrú kó wá dì o kò dì o ó wá kọ lẹ́tà ó wá ní ìjọba yìí débẹ̀ ẹ lọ jù sínú ẹmu lẹ́tà yẹn bó ṣe open yẹn jù síbẹ̀ kẹ́ lọ́ntì bídà tó bá jẹ́ pé agbára ẹ̀ ló fi ń sun kó má sun mọ́ tó bá pé agbára Ọlọ́run ni bídà kó má sun àwọn yẹn múlẹ̀ open letter ni o kò ń ṣe lẹ́tà tó wọ́n dì o kò pàdé o ó múlẹ̀ wọn lọ́wọ́ ẹ jù síbẹ̀ bẹ́ẹ̀ the same thing ló ṣẹlẹ̀ sábù rẹ̀ rà lódò ṣe bó ní ọmọ kéwù ní Rashidi wà ní òun kọ tíra kan ẹ wo tíra yẹn ṣé gbogbo ẹbọ tó máa tó fẹ́ ṣé ẹbọ tó fẹ́ establish yẹn náà tó kọ nú ẹ̀kọ́ yẹn ṣé ẹbọ tó kọ sínú inú tíra yẹn náà tó kọ ló tó fẹ́ gbé síta yẹn gbogbo wóróworó tó wú yẹn náà kọ ló tó fẹ́ ló kọ sínú tíra tó ní o ṣe tíra o ti ṣe tíra kan tíra wèrè wo ló ṣe ìwo ló dò ẹ mọ mọ́ríkàsì ẹ jẹ́ ń já yín sí ẹ mọ̀ kó dọ́gbọ́n bu yín bẹ̀ yẹn ó ti bu yín pẹ́ máa ń sọ pé ẹ̀yin mọ́ríkàsì kò bò ń toró pé ó wò pé wọ́n náà òun nífẹ̀ẹ́ ṣé kádámọ̀ gan òun nífẹ̀ẹ́ bàbá gan irọ́ ló ń pa ó ti bu yín ẹ̀yin lẹ̀ fura ìkọ̀kan náà ni ajá kan náà ni gbogbo yín bọ̀ tó bu yín tẹ bá gbọ́ bàlágà yìí ó bu yín ni o ó bu yín bẹ́ẹ̀ ó já gbogbo yín wálẹ̀ pé ẹni tóun respect even kò respect ṣé kádámọ̀ irọ́ ló pa ó ní ẹni tóun respect o ṣé kádámọ̀ ni but ó ń bu yín ni ẹ fura ẹ kíyèsí ẹ lọ gbọ́ fídíò yẹn wọn àwọn mọ́díkàsì máa ń bìlì pé àwọn mọ̀ pé téèyàn bá kéwù lọ́dọ̀ àwọn kò pé abẹ́ pọ́n ju kíní kọ̀ lọ tó ẹ̀yìn mọ́díkàsì máa ń ṣe tó but ó ń bu yín ni ó wá sáré pé rẹ̀ padà pé inú tóun lọ kó sí àwọn mọ́díkàsì tó bá ké òun mọ́lẹ̀ wọ́n á tú yẹ̀ òun bí ẹ̀dìyẹ báyìí gbangba pé Rashidi ìwọ ẹlẹ́bọ irú yẹ̀sì àlùlọ́kà yẹn tí yẹn bá gbàmú lásán tó ajá pìtìpìtì káti ẹgbà pé yẹn ò tiẹ̀ ní bàbá mẹ́ta àbí mẹ́rin ló ń kílèmù yẹn máa lè jájà tí ìyẹn máa tú yẹ̀ sí gbangba báyìí ajá kulukulu ń ta gbangba báyìí pé Rashidi alágbára pure water onírànù gbogbo yẹn bá wá sọ̀rọ̀ ẹ̀sìn wọn náà ń dìde ó sọ Rashidi ẹ̀rú àbá ẹ lọ́wọ́ fídíò yẹn ẹ̀rí pé fọ́ ó sáré ìfẹ́ ṣe kàdámọ̀ lòun ní ìfẹ́ ṣe kàdámọ̀ wo ló ní ọlábòsì wọ nífẹ̀ẹ́ ṣe kàdámọ̀ onífẹ̀ẹ́ ṣe kàdámọ̀ tó bá dẹ lójú pé ó dẹ lójú gbogbo tábìbù ń tú ṣé ń gbé kéèyàn gba wájú èèyàn kọjá wájú orí irun ìwọ kọ̀rẹ́ẹ̀tì ẹ̀ tó máa bí ẹrẹ wọ́n yìí ń bọ̀ lórí ọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ o wọ́n yìí ń bọ̀ lórí ọ̀rọ̀ sàbẹ̀ yẹn o ọ̀rọ̀ táfà àbíbù tú tábìbù ọmọ àbádámọ̀ tú lórí ó sọ pé tí èèyàn bá gba wájú ẹ̀ tó bá ń kírun lọ́wọ́ fáliyẹ túlùwù tó ní tó bá kọ́kọ́ fọwọ́ tì tó bá tún padà wá tún tì ẹlẹ́kẹta faliyẹ pé kò pa àbí tó tún pé umiritu an uqatila nasa hatta yashhadu an la ilaha illa Allah kọ̀rẹ́ẹ̀tì ẹ̀ ká gbọ́ kọ̀rẹ́ẹ̀tì ẹ̀ àbí ibi tó ṣe pé wọ́n mú obìnrin sí kọ́nà pé wọ́n fẹ́ fọwọ́ kọ obìnrin ẹni a'udhu billahi minka kọ̀rẹ́ẹ̀tì ẹ̀ gbogbo táǹkà yẹn kọ̀rẹ́ẹ̀tì ẹ̀ àbí àṣùbà yín mẹ́rin ni kọ̀rẹ́tì ẹ̀ tó bá bí ẹrẹ ìwọ kọ̀rẹ́tì ẹ̀ wàá gbọ́ torí ẹ̀ ìwọ gbogbo ọmọ tó mọ̀ yẹn wọ́n máa ṣẹ fún ẹ bí ṣéǹjì ní àwọn mọ́ríkàs wọ́n á ṣẹ fún ẹ wọ́n tún wá níṣẹ́ nìkan wọ́n á tún wá já ẹ bí búrẹ́dì báyìí sórí omi fẹ́ já àwọn ẹja ṣùgbọ́n bí wọ́n ti ń sin ẹja àwọn ẹja kílókè ẹja àrọ̀ lọ ti lọ pọ́ǹdì
tó bá já búrẹ́dì síbẹ̀ tí gbogbo ọmọ ti pátápátá wọ́n máa já ẹ̀jẹ̀ bá máa já ẹ̀jẹ̀ tán Rashidi àwọn Mọ́ríkà sì máa já ẹ̀ kúlukúlu ni wọ́n rí pé mi ò ṣe jájẹ náà ṣe fèmí lẹ̀ pé ẹ ṣàfilẹ̀ bẹ́ẹ̀ kò sẹ́ni tó bìrè nù wọn kó dán wò pẹ̀lẹ́ mi ni tí bá sọ̀rọ̀ wọn máa dákẹ́ ni wọ́n máa wò báyìí ni pé kí la fẹ́ ṣe sí iṣu ẹni ló tọwọ́ ẹni bí epo òun lọ́rọ̀ tèmi já sí lọ́dọ̀ wọn kò sẹ́ni tó bìrè ní gbogbo wọn ni mò ń sọ gbogbo wọn kò sẹ́ni tó bìrè tèmi bá sọ̀rọ̀ wọn wọn ò ní fèsì kò sẹ́ni tó bí dáadáa nù wọn ni torí mi ò ní parọ́ mọ́ wọn òdodo ni màá máa sọ àwọn dẹ́ mọ̀ pé òdodo mò ń sọ ìwọ kọ̀rẹ́tì wọn lórí òdodo wọn bí ẹ̀dá kó tú ṣèbọn ọmọ kéwù wọn ṣẹ́ké wú ẹ̀ sí chẹ́ńjì ni ìwọ gan máa wo rẹ̀ wò báyìí nípa kílò tọwọ́ bọ̀ yìí wọ́n á ṣẹṣẹ́ pépin ní fún ẹ àmọ́ kékèké bẹ̀ náà máa ṣẹ́ fún ẹ o torí wọ́n mọ̀ pé kọ́tẹ́ mi sọ yìí ó dá mi lójú náà ṣe fi mí lẹ̀ pẹ́ fílẹ̀ bẹ́ẹ̀ ilé òṣè tako tó bá tako ẹ̀ wàá parẹ́ máa yé wàá parẹ́ láyé wọn ìjọ gbéra rẹ̀ kí á mọ̀ tún ní rí ẹ mọ́ ọlọ́run gan máa bínú sí ẹ látàrí kọ̀ǹfàmù tí ò rújú àwọn gan mọ̀ pé tòótọ́ ni náà ṣe débẹ̀ wọ́n ṣe fi mí lẹ̀ pẹ́ fi Saheed Shittu lẹ̀ bẹ́ẹ̀ kó máa ṣe tiẹ̀ lọ bẹ́ẹ̀ àfẹ́wàlẹ̀ o gbogbo wàhálà tó ń fà ẹ́ apá ẹ̀ka ni ó kájú òṣùwọ̀n ló ṣe ń tẹ̀ sí àwọn gan mọ̀ irú wọ bá wò àwọn sọ̀rọ̀ àfa ìwọ̀ràn dọ̀rọ̀dọ̀rọ̀ Rasheed Algbara Omi ìwọ náà wà ní àwọn Mọ́ríkàsì pé kíní kan ìwọ gbogbo yẹn bá jẹ́ ń sọ̀rọ̀ ìwọ náà sọ̀rọ̀ Mọ́ríkàsì pé Mọ́ríkàsì jẹ́ kọ̀kọ́ Mọ́ríkàsì lẹ́nu wọ ìmọ̀ owó lóní èmi ò sọpọ́tì Mọ́ríkàsì òpó tí wọ́n bí ẹ̀dá kò wá ṣe bí irú wọ gbogbo yẹn bá ń sọ̀rọ̀ ẹ̀sìn wọ́n sọ̀rọ̀ ń parọ́ Mọ́ríkàsì tí ò bá síta fà bíbù tó ń tútùkùtù ni Mọ́ríkàsì wà ní ó mọ ibẹ̀ yẹn àyè ńlá níbẹ̀ kò ń ṣe bí irú ti wọ̀ kò ń ṣe bí irú ti Rashidi àyè tó dúró digbí níbẹ̀ àbíbù ló bá bẹ̀ jẹ́ àbíbù ló yọ ọmọ kọ́ ọmọ àbádámọ̀ òun ló yọ ọmọ kọ́ ọmọ ní òpá yẹn lé ló sọ àyè dẹ̀ àyè yẹpẹrẹ ọlọ́wádé ìdábẹ̀ padà ọlọ́wọ́n adá padà táfà bíbù ò bá change tó bá change nìkan ọlọ́wọ́n adá padà tí ọlọ́wọ́n bá yẹ ń sá ìlọsíwájú máa bá bẹ̀ kò ń ṣerú wọ̀ àwọn sọ̀rọ̀ ẹ̀sìn ìwọ náà sọ̀rọ̀ pé kíní kan pa Mọ́ríkàsì iwájú ti wọ́ ìwọ ló dò tó dákun mọ́ tó ń pe kéwú pèkúpè bí mo ṣe ní pé mi ò mọ kéwú tó bá gbogbo wòròwòrò tó ń wúyẹ̀ mọ́ rí báyìí pa ọ̀dọ̀ kó tó bá kéwú Mọ́ríkàsì tó bá wà ń tà àdírí mi ò kó báyìí tí ìwọ wúlá o kó wà ń tà àdírí lásán Mọ́ríkàsì lágége tà àdírí tí wọn bá ń ka kéwú níkàkùkà wàá máa mọ̀ kọ̀nfàmù sọ fún ẹ wàá mọ̀ mi ò sọpọ́tì wọn o kọ̀nfàmù ni wọ́n máa já ẹsìn débẹ̀ pé wo ìkàkùkà ló ń kà wọn ò lè tákù èmi ni ọmọ fi mí lẹ̀ ni pé ẹ filẹ̀ bẹ́ẹ̀ ọmọ wa ni nítorí fi mí lẹ̀ ni pé ṣáà filẹ̀ bẹ́ẹ̀ ẹ kó máa ṣe tiẹ̀ lọ bó ṣe wà yẹn kò ń ṣe bí irú wọ àwọn ń sọ̀rọ̀ wọ náà wà ń sọ̀rọ̀ ńlanu gbogala pé Mọ́ríkàsì pé àwọn Mọ́ríkàsì wọ́n máa ń rò pa ìwọ irú kéwù tiẹ̀ wá ni wọ́n ń sọ ọba sọ̀rọ̀ kéwù ṣérù tiẹ̀ wá náà ń wí àṣírí ṣérù kéwù tiẹ̀ náà wá ń wí àbí gbogbo yàní tó ń wí yẹn lórúkọ ń sọ ní Mọ́ríkàsì àbọ̀ dẹ̀ ní ẹni ò ní làákàyè lórí ni tọ́lọ̀ bá débi òdodo ọ̀rọ̀ já sọ kò ń ṣe irú kéwù ti ti wọ́ yìí kéwù ẹlẹ́bọ tó fi ṣe jálàbí ni wọ́n lọ ké kéwù kò ṣe jálàbí ni tí wọ́n ń ké àwọn eléyìí kéwù sámú ó wà ń bẹ̀ níwọ̀nba láti but wọn kò sẹ́sìn bẹ́ẹ̀ o ṣùgbọ́n ká pé ká wá sọ kéwù wọn mọ kéwù but wọn kò ẹ̀sìn níbẹ̀ mo tún repeat wọn mọ kéwù but kò sẹ́sìn bẹ́ẹ̀ wọn practice ń tán ké ṣe ti gbọ́ mi wọn practice ń tán ké but kò wá ń ṣe bí irú ti wọ́ kò ń ṣe bí irú ti wọ́ tó bá dé lójú pé o mọ kéwù Rashidi ìwọ kó rọ́ọ̀dù fún wọn gbogbo tí mo kálẹ̀ down ọ̀n bí ẹ̀dá wọn gbàgbé ẹ̀ ńlá ayé wọn tún ní yẹn ń jọ gbé dalẹ̀ kí á mọ̀ ní fún yẹpẹrẹ tó máa fún ẹ wàá máa rìn báyìí wàá máa daṣọ bojú ni ní ìranù irú wàá wà nù ẹ̀ tó yẹ pé ó lè ṣẹ́ kéwù Mọ́ríkàsì ọmọ wúlá ìdádì Mọ́ríkàsì máa ṣẹ́ kéwù ẹ̀ sí pínpín ni tó tọrọ gbọ́ lẹ́nu mi ọlọ́run wúlá ìdádì aṣẹ́kéwù tó ń ké Rashidi aṣẹ́ sí pínpín ni afábíbù ni ló yà àkúyà ló bà bẹ́ẹ̀ jẹ́ òun ni òun ṣe ọmọ tó ṣe fogúnlẹ̀ fún ni tó tọrọ gbọ́ lẹ́nu mi kò ń ṣe ọmọ tó ṣe fi ogúnlẹ̀ fún ni kò wá irú wọ́n ló wá sọ Rashidi ò dá kankan mọ́ tó ọlọ́run ọba jọ máa ṣe ṣíjú àwọn ẹ̀wọ̀ gbogbo wa àbúrẹ́rà òun lọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ sí àbúdàjà náà tó ń dárúkọ yẹn irọ́ ni ó tún orúkọ ẹ pé òwúrọ̀ ẹ wá ń dìde wá ń ṣe bẹ́ẹ̀ pé ó mọ kéwù wo ló mọ̀ ọlọ́run sọ pé àbúdàjà náà àbúdà mọ́ bó ṣe ń pẹ́ ẹbí yẹn pè sábẹ́ kò ṣẹlẹ̀ sábúdàjà náà àdìs tó ń kó tiẹ̀ kò exist
ó ṣẹlẹ̀ yìí tó ṣẹlẹ̀ sábú sí tó ṣẹlẹ̀ nígbà yẹn tó lọ ju lẹ́tà yẹn sínú inú river Nile tó jù sínú tó ṣẹlẹ̀ yẹn the same thing l'Ànábì sọ fábù rẹ̀ rà kó kọ kí wàá ló kọ síbẹ̀ èmi kọ́ ni máa tu fún ẹ yàrá wá tìrà yẹn lọ́gbà wá tó bá wákàtí kan tó bá ti parí programu tó o bá ti rí láàrin wákàtí kan ẹ̀yin àfọ̀nísún náà torí tí tọ́rọ̀ bá díjú àfọ̀nísún náà ló máa ń tu ẹ̀yin kẹ̀ ẹ̀yin lọ́jọ́kù ẹ̀ kó lọ́ máa jó kó lọ́ fi bísí kó lọ́ wá orí ọ̀pọ̀lọ́ tó fẹ́ jó papọ̀ mórí ọ̀bọ̀ irúwọ ló fẹ́ túrú ẹ̀ ọ̀n bí ẹ̀rẹ̀ ìwọ tó ń sọ pé ànábì ní kẹwẹ́ ọṣẹ kéwẹ́ ò débẹ̀ ìwọ tó wá ìzásùtùgì sílí tún ìrànlẹ́bí wá ìzásùtùgì gúsílù ó wá ṣà ń tẹnu bẹ́nu òtún rí yẹn tú olódò ọlànàbí ni awẹsẹ nbọ lọsẹ wà nù ẹjẹ tútù kà fún ẹ ànábì ni àlẹ àyìnà akon wàláwù kánà sẹyìn sábàkọ kọdàrọ sábàkọ tó lẹ àyìn wá ìzásùtùgì sílí tún fàṣìlúhù ọṣẹ dànù gbogbo tí mo kà jáde yìí ọlànàbí ni awẹsẹ tó máa ṣe ọṣẹ ẹ yọnu ayé fún ẹ ọṣẹ kìíní kan fún ẹ kó fi wẹ kó wẹ nbọ ló wà ń bẹ ọṣẹ dà ń bẹ wáyé sàstùgì sílítùm tọ́ba ní kò wẹ̀ fásitì lùhù wẹ̀ fún ṣe bọ́dọ̀ ọmọ kéwù ṣé wà ló fẹ́ wẹ̀ ṣé onítọ̀hún yẹn ló máa wẹ̀ olódò ni ẹ̀ ṣé ìtayé ìṣe ló máa wẹ̀ ni àbẹ́ ẹni tó fojú burúkú wò ló máa wẹ̀ olódò ṣé mo tún fún ẹjọ́ yẹn ṣe bọ́dọ̀ ọmọ kéwù ó ń dẹ lójú wọ́ tó mọ anything nípa ẹ̀sìn lẹ́yìn jálàbí tó ń ṣe jálàbà yẹ́jì lu bu ẹ tó ń bá kiri onírànù pẹ̀lú àfà polówó ẹ̀ bọ́nú ẹ̀sìn ọlọ́run ọba jọ síjú àná gbogbo wa gbogbo tọkùnrin yìí tó polówó yẹn irọ́ ló pa o ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa mo ò tún wá mi ò báwo ni màá yẹ pé náà mi ò mọ̀ farabalẹ̀ wo fídíò mo fẹ́ kí sórí gbogbo báriwo irú ẹ̀yẹn bó ṣe jì tó yẹn ìyí tí mò ń sọ yìí á gbé mi wàá rí ń sìn pé èèyàn rí ẹpẹrẹ ní ẹ ó ń ṣe ẹni àpọ́nlé ara èèyàn rọ́ndọ̀rọ̀ndọ̀n èèyàn játijàti òun ni Rasheed ṣó ti gbọ́ mi gbogbo irọ́ tó pa yẹn gbogbo irọ́ tó pa tó ń dẹ̀sìn rú yẹn eléyìí tí mo rà ń pariwo yìí ó máa gbé mi ń sìn wá rí pé wọ́n á sọ̀rọ̀ ẹ̀sìn ìwọ náà wà ń dìde Rasheed ìwọ náà ń dìde ò ń sọ̀rọ̀ ẹgbọ́n tó sọ ó nípa àlè ṣóńdè ẹ jẹ́ kí n kọ́kọ́ gbé kan wọlé náà àlè ṣóńdè ó dá bàǹtẹ́ ó dárúkọ bàǹtẹ́ nǹkan pè ní bàǹtẹ́ rẹ o ó póríṣiríṣi ṣẹ́rí eléyìí ntọ́ ntí Rasheed ń sọ rẹ o ṣẹ́rí eléyìí ó máa wá ní ó sọ pé ẹ lè di tíra ó sọ ẹ lè di tíra nìyẹn ń bẹ tíra nìyẹn ń bẹ mò ń bọ̀ ẹ jẹ́ kí n enlarge ẹ máa gẹ́ẹ̀tì kọ́ tí mò ń sọ sùn ó gbàgbé ọ̀rọ̀ ànábì ni ṣé bó náà mọ kéwù ni kéwù wó lórí ẹ̀bí ọṣẹ kò wà ní lájẹ́ bó àbálẹ̀ yẹn pè ok bó ṣe wà yẹn náà ó yẹ kẹ́ rí bẹ́ẹ̀ àgádágodo òun nìyẹn ń bẹ èyí tó ń dì ó wà ń bẹ èyí tó dàbí olókùn yẹn èyí bí olókùn yẹn ìyẹn ni kí lórúkọ ẹ̀ ìyẹn ló ń dè èyí tó bá tún wá bó ṣe tó bá tún wá ṣe nǹkan sára ẹ̀ tó de nǹkan mọ́ ara ó ń dè yẹn náà máa ń pè ní bàǹtẹ́ tó ti ṣe nǹkan sí ìyẹn tún yàtọ̀ sí gbére ọdẹ o ìyẹn náà ń pè ní bàǹtẹ́ tí ó yẹ yíyan ìyá wa yín bàbá wa tó bá ti ṣe nǹkan sára ẹ̀ sí ló ti di bàǹtẹ́ òkè Rasheed wá sọ pé ẹ lè ṣe nínú ẹ̀sìn ṣé nínú ìsìlámù ti wà àbí tí wọ́n ń fọ́ọ̀mù ìsìlámù tó ń modify fún rẹ̀ ìsìlámù ẹlẹ́bọ tó ń ṣe ṣé nínú ẹ̀ nìyẹn wà mo ráwọn ẹ̀kọ́ tó send message pa fásitì ayédè àgbọ́dọ̀ jà ní táìmù ájì àgbọ́dọ̀ báyọ̀ jà àgbọ́dọ̀ búyàn ṣe ájì àkọ́kọ́ náà àti bẹ̀rẹ̀ ṣe ájì akọ̀wá ń bá à ń ṣe sìárà à ń ṣe kíná porúkọ ẹ̀ ni à ń ṣe sìárà à ń ṣe sìárà àti parí umura àdẹ̀jà ìyẹn wà ní pé tó bá wà tọ́ bọ̀ nú ẹ̀sìn ká má wàá sọ̀rọ̀ pé eléyìí ó ń bẹ̀sìn jẹ́ Islam ò ní pé tó bá ń bẹ̀sìn jẹ́ má sọ̀rọ̀ o kò sádìsì ànábì tó ní kó má sọ̀rọ̀ o àdẹ̀kù àkú ojúlọ́nà àfa ìmáàmù Kútọ́nù àfa wa Shakiru ustazu wa Shakiru àwọn ọmọ àṣẹ programu fún wa
ẹ̀yin ìjọ ajaja Jamiu Ajagunwa pé Alimubaraku challenge ni o gbogbo tó tú tó sọ pánà bí mọ̀ọ́mọ̀ lọ gbàrún wá yẹn ẹ̀yin méjèèjì ẹ wà ń Saudi báyìí bẹ́ẹ̀ méjì ṣe wà ń Saudi challenge ní fẹ́ẹ̀ méjèèjì ẹ̀yin ìjọ ajaja ẹ pé Jamiu challenge rẹ o kò ń ṣọ̀rọ̀ ariwo kò ń ṣe ọ̀rọ̀ jà ṣé ká wá bá yín níbi tẹ́ wà sọ jáde àbí ṣé ká wá bá yín níbi tẹ́ wà àbí kẹ́ wá bá wa lọ́dọ̀ Imam Shakiru ntí Al-Mubarak kóòtù yẹn kó wá kóòtù yẹn ká wá gbé live gbogbo ẹ̀bọ̀dì rí ojú táyé pé n tó ń kóòtù yẹn o gbogbo ìmọ̀ tó ń ná yẹn o ná kárí gbogbo ìmọ̀ Nàìjíríà àwọn eléyìí àwọn dọ́kítọ́rù nínú ìlú yìí ni o tán kéwú nílùú yìí tẹ́pẹ́ àgbà àfà tẹ́pẹ́ à ń sọ̀rọ̀ àfà àwọn eléyìí wá ẹ̀rọ pé gbogbo àwọn mùdírù à ń sọ̀rọ̀ àfà ẹ̀ ń sọ̀rọ̀ àwọn mùdírù mo àgbà àfà láti Kútọ́nù àgbà àfà gidi tán ké ìlú ìnáti kéwú wọ́n á ṣẹ́ gbogbo àwọn wèrè tẹ́ ń ké jákujáku ẹlẹ́bọ̀yìn wọ́n á ṣẹ́ sí ṣéǹjì ni àwọn náà ń kó lọ́dún fún mùdírù yẹn láti Kútọ́nù yẹn tí gbogbo èèyàn máa ń rí yẹn àfà yẹn bẹ́ẹ̀ ni àti ra wọ́n ní tí àwọn wèrè yẹn ń tú yẹn kó bá dá wọn lójú tí bá ti ń ṣe program kí n sọ fún wọn kó jẹ́ káwọn pàdé kó wá sọ àwọn máa fi táìmù lẹ̀ fún wọn kó bá jẹ́ 5 hours àgbẹ̀ life kẹ́bọ̀dì rí gbogbo wòròwòrò tó ń tú yẹn kó wá tú ní gbangba gbogbo yẹn gbọ́ simple kò bá jáde náà kò ń ṣèjà tó bá dá yín lójú pórí òdodo lẹ́wà àtúbùrì àná nkúmtum sọ̀dìkín ìwọ Jamiu Ajagunwa olórí ìjọ àwọn ajaja sọ fún agbẹ́sìn kí ló kọ Alimubaraku sọ fún pé Alimubaraku o tó challenge rẹ o ẹ̀yin ìjọ ajaja ẹ̀yin tẹ́ kì í ṣe ìjọ ajaja ẹ lọ kọ́mẹ́ǹtì sọ́dọ̀ Jamiu kẹ́ sọ fún bẹ́ẹ̀ torí mi lè má ráyè àti lọ kọ́mẹ́ǹtì sọ́dọ̀ ẹ̀ o ẹ lọ kọ́mẹ́ǹtì but èmi ti ń pàṣẹ mẹ́sẹ̀gì live mẹ́sẹ̀gì fún Jamiu pé kó pe Alimubaraku tọ́jọ́ ń ṣe pé àná bí mọ̀mọ́ lọ gbàrún wá kọ́ wá proof ẹ̀ ní gbangba kò ń ṣe ní gbangba títì o wọ́n jọ máa wà nínú hòtẹ́ẹ̀lì àdèmà gbé life kọ́ wá da ìmọ̀lẹ̀ n tó ń sọ yẹn kó proof ẹ̀ kí gbogbo ayé gbọ́ gbogbo ayé wọ́n fẹ́ gbọ́ gbà tó ń sọ tó ń rò pé bóyá gbogbo ẹnu ẹ̀ tó ń dùn yẹn wá sọ lójú àwọn onímọ̀ wókè o gbogbo tó ń sọ yẹn máa kó tiẹ̀ ká gbọ́ kọ́kọ́ ta ogbó tọwọ́ ẹ̀ lẹ́nu tó bá da lẹ́tọ̀ ẹ̀ wọ́n máa yọ fún ẹ bóyá gbogbo ojú ẹ̀ dúdú ni kéwò ló ń kà àbí wò lélẹ́yìí àwọn kan gbọ́ gbogbo tó sọ gbogbo ìta ní ìbọ̀bọ̀ jákujàku kí ló ń ké bó ló ti wà ta ni bó ló ti rí mọ̀ wòròwòrò tó ń ké torí pé ó gbọ́lá bá wọn dọ̀nàdọ̀ kan tó kọ̀ tẹ̀ ń sọ bó ló ti rí gbogbo jàjà tó ń ká yìí kò rẹ́ni bá sọ̀rọ̀ ni àbí kò lẹ́bi ni àwọn èèyàn ló lẹ́bi pé ó kọ̀ ya wèrè mọ́lọ́n lọ́wọ́ ni àwòjà tó bá yẹ kó ya wèrè mọ́lọ́n lọ́wọ́ ẹ kó máa ya wèrè ẹ lọ àbúrè rà ní nǹkan yẹn ṣẹlẹ̀ sí tí Alágbára Omi ń kóòtù ànábì wa ni kó kọ sínú pépà kí ló kọ sínú ẹ̀ Rasheed Algbara Omi lọ wá jáde ṣánábì ni kò dì kó fi sábẹ́ gbèrè ẹ̀ ṣánábì sọ bẹ́ẹ̀ fún mọ̀ ń bèèrè lọ́wọ́ ẹ̀ Rasheed lọ wá jáde ànábì ò sọ bẹ́ẹ̀ the same thing ànábì ni kò fi sínú ilé ni o kó kọ̀ tẹ̀ fi sínú ilé bó ṣe kọ́ jù sínú ilé ẹ̀ filẹ̀ àǹjọ̀nú yẹn di stop ẹ̀ àkójọ pé kó ń jáde o pé kó mú kinní yẹn tó mú jáde ìyẹn lọ sọ ní o àǹjọ̀nú yẹn bẹ́ẹ̀ kò dáhùn àbúrò yẹn lọ sọ fáwọn bí nípa ó ń bẹ̀ òun pé kóun mú kó ń bẹ̀ kóun mú ìwé yẹn jáde kó ń lé tó bá tẹ nǹkan táwọn bí sọ nìyẹn o ó wá lọ sọ pé àbúdàjà náà wèrè tíra ẹlẹ́bọ̀ wo ni wọ́n ń ka bó ló ti rí wòròwòrò yẹn tó bá fẹ́ bá wa sọ̀rọ̀ wọn kì í lu àdá kúkú bá wa sọ̀rọ̀ o gbogbo àwọn wèrè ìdájọ́ máa ń ṣe jákàjàkà tẹ́ máa jọ ń parọ́ nú ẹ̀sìn yẹn wọn ń lu àdá kúkú àdá tó bá ti kú wọn ò fi ń ṣán igbó tó dí lọ̀rọ̀ súnà o igbó dídí ni o àdá tó bá dẹ̀ kú ọ̀ràn o àdá tó mú bérebére wà lọ wádìí tó jiná gidi òun ló máa fi rọ́dùn tá à ń sọ pé kẹ́ má ṣẹ bọ ẹ gbọ́ kan nú orí burúkú tó ń sọ bisimilayi ok eléyìí. àwọn nǹkan tí ànábì ní a máa ṣe ó náà ní nǹkan tó bá jẹ mọ́ ẹ̀bọ náà kò fẹ́ ànábì ní a máa ṣe. kódà tẹ́ bá fẹ́ jagun Islam sọ pé kẹ́ ẹ dira
Islam ní ẹ tira tẹ́ bá fẹ́ jagun. Tẹ́ bá gbogbo tẹ́ bá kó lè mú yín safe. Ẹ tira. Ẹ tira. Ẹ ṣẹbọ. Ẹ ṣẹbọ. Adájọ́ ní bisimilayi kan bẹ. Àwọn ọ̀gá bisimilayi kan bẹ. Sọ fún yín. Tẹ́ ẹ bá lò ó tẹ́ ẹ fi ṣègbàdí. Wàláyé súnmọ́ mi lẹ́sẹ̀ ẹ̀ náà wà. Tọ́ bá yìnbọn ọmọ yín yóò ibòmí ni yóò kàn gbà. Ibòmí ni bàbá yóò máa fẹ́ lọ. Allah fúnra mi kà á bà. Wọ́n ní àdàdé súnmọ́ mi ní sọ àdàdé ẹ̀ lórí afẹ́fẹ́. Ní ìtò confirm. To confirm, tested, okay, tested and trusted. Níjọ́ tí sẹ́wọ̀n pé tí a bá ń lo kan èyí ò rí àdánwò ẹ̀ níjọ́ táwọn olè gbógun tán wá bí. Save Your Soul TV. Ku and Fusakum. ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa òun gan lo kinní yẹn ni o ìgbàdí kẹfì so gbàdí ẹ mọ gbàdí wa aleykum salam alihamdulilayi kíláwí tó mọ̀ ń ṣe program lọ́wọ́ ní ẹjọ́ ẹ má bínú ohun tó ń pè ní gbàdí lélẹ̀ táwọn afáyẹn ń lò tó sọ tí Rasheed Algbara Omi ń sọ ohun tó ń sọ rẹ o ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ohun tó ń sọ rẹ o ṣe ti rí lórí ẹ̀yin náà rí ohun tó ń sọ rẹ kẹfì so gbàdí ṣé nínú Islam a lè so gbàdí òǹdè ló ń sọ òǹdè náà ní gbàdí but ó wá fẹ̀ jura wọn lọ ohun tí Rasheed Algbara Omi ń sọ rẹ. ṣẹ́rípẹ́lẹ́ bọ ni ẹ wòran ẹ̀yin náà fojú ara yín rí ní tí ó polówó yìí tó sì pé ìgbàdí ṣé a lè lo gbàdí nínú ìsìlámù kí lànà bí wí ń bẹ́ẹ̀ ṣé kò ṣàdísì àná bí rè àbó gbọ́ iná orúkọ wàtàmọ́ ìmọ̀ wàtíwàlà ṣírìkùn ṣé ò gbọ́ rí wàtíwàlà tà ṣírìkùn ṣé ò gbádìí sí yẹn rí ni ká máa pọ̀fọ̀ ká lè má di nǹkan ṣé o gbọ́ rí o gbọ́ yẹn tó bá yẹ kó tiẹ̀ wá wò pé ṣé nǹkan míì tó nọ́ọ̀kì tó ń sọ ṣé kò sí ni o gbọ́ rí ẹlẹ́bọ làwọn pípù yìí tí bá ń sọ pé ẹlẹ́bọ ni Rasheed Algbara Omi wọn á ní rọ ni mò ń pa oníkẹ́ ti ìgbàdí ogun abẹ́nu gọ̀ǹgọ̀ ṣíríkù ànábì tún sọ ọ́nà àdìsí kan ànábì ní tó bá dé ìgbàdí mọ́dì sàbẹ̀ kan ìkànnì àwọn sàbẹ̀ ànábì bóyá fúnpá ló dè mọ́wọ́ o bóyá kíni kan ànábì ní pé n tó dé yẹn tó bá kú òní báwo lànábì ti sọ ànábì ní gbogbo ẹni tó bá dé nǹkan tó fi wá ṣọ́ra ṣe àsìbúrò lọ́wọ́ ní ìmọ̀lẹ́wàkìl kò tó èèyàn àfáyì ní ìmọ̀lẹ́mọ́wùlà wà ní ìmọ̀lẹ́nọ̀sír ẹ̀dẹ̀ ń kà kí wọ́n wá sọ pé àwọn ọ̀jọ̀mú ẹ̀ fún gbogbo àwọn ọ̀jọ̀mú ẹ̀ náà ló ń ṣe gbàdí fún dàsún pé àwọn ọ̀jọ̀mú ẹ̀ náà ló gbàdí ó ń ṣe fún wọn ẹni tó bá lówó nù wọn ó máa ṣe fún wọn kọ́ má bàa yìnbọn mọ́ wọn ń tó sọ yẹn dàsún pé àwọn Abubakar wọn àmọ́ kéwú Sayyidina Hamza báwọn bí ṣe nífẹ̀ẹ́ tó ànábì àwa filẹ̀ kẹ́mi ẹ̀ wá go scot free kò wá rí lò wọ́n wá ju spear fún wú ó wọlé nígbà yà ẹ̀ ó kú dàsúpọ̀ òun ò ní ní àbí kò mọ kéwú débẹ̀ Sayyidina Hamza ò mọ kéwú dépò kóun ṣe tó bá fẹ́ pa kó má rí pa àbí òun ò mọ kéwú kò lè ṣe àbí ókè o kágbà pé Sayyidina Hamza òun ò mọ kéwú àná mọ́mọ́ náà ò mọ́ nìyẹn o wọ́n ju spear fún ànábì mọ́mọ́ lẹ́yìn tó ń rún gbogbo eyín iwájú ànábì mọ́mọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni tí gbogbo eyín iwájú ànábì mọ́mọ́ fọ́ tó bá yẹ pé bọ́ ni o bó máa yẹ bà ànábì mọ́mọ́ ni tó bá yẹ pé ìbọn náà wọ́n yẹ máa tẹ̀ sí fún ànábì mọ́mọ́ ni confam ni o ṣáànábì mọ́mọ́ náà mọ kéwú láti ṣerú ogun tẹ́yìn sọ yẹn kò mọ kéwú débẹ̀ ẹ̀yin nìkan lẹ mọ kéwú ẹ̀yin àfẹ́ lẹ bọ ẹ̀yin nìkan lẹ mọ kéwú ṣẹ́kọ̀ ànábì ni tó polówó fáwọn èèyàn ìgbó kan dé ó ń dè mọ́ di ó tún sọ̀kan
ó ní kẹ́ dorúkà ọ̀sọ́ ẹlẹ́bọ ni máa sọ fún ẹlẹ́bọ Rasheed Algbara Omi mo ti máa sọ tipẹ́ ẹni mú pa àwọn ẹlẹ́bọ pa àwọn afẹ́ ẹlẹ́bọ ṣé òun ṣàfẹ́ ẹlẹ́bọ ó fi ṣe òun ṣàfẹ́ ẹlẹ́bọ lọ́pọ̀lọpọ̀ ẹbọ ẹgbọ́ lẹ́nu ó ní pé báwo lè sọ ẹgbọ́ lẹ́nu wèrè onírọ̀. ọ̀sẹ̀ bọ̀ wádìí nǹkan tá a lè nǹkan bẹ nínú Islam tá a lè lò láì ní sẹ́bọ̀ tó ti yọ ọ̀sẹ̀ bọ̀. ọ̀sẹ̀ bọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀fẹ́. ìgbàyìí sáré fáwọ̀ mọ́kìrì yìí wọ́n kò wá tì ní. tí ó máa ti gbogbo tí jẹ́ ète wọn àti agbára wọn ọ̀tá tí ó máa ti dànù agbọ́dọ̀ wá káàsìlé. láwọn nǹkan tá a fi sára. tá a fi sára. òkà wà bẹ́ẹ̀. òkà oríkì wà bẹ́ẹ̀. òkà wà bẹ́ẹ̀. àtàwàgẹ́rì yìí. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí ẹni tíra káfí sápò bí ẹni tó bá wà tó bá mọ́. káàdì tíra sápò. káàdì tíra sápò ó jẹ́ sọ orúkọ náà. ó jẹ́ àṣà. ó tọ́ bẹ́ẹ̀. máa ń fi àdìsí rẹ̀ yín máa lè nà sí kámẹ́rà tẹ́ máa rí ẹ lọ gbójú ẹ̀. ẹ lọ gbójú ẹ̀. káàmà tú ó jẹ́ àṣà. káàmà tú ó tọ́ bẹ́ẹ̀. nínú Islam. nínú Islam. tí o sátàkó fún. o sátàkó fún akẹ́kọ̀ọ́ bá ń dùn lókù. lẹ́yìn náà. Save Your Soul TV. Kuu and Fusakun. ẹ wo ohun tó ní pé kẹ́ di tó bá sọ̀rọ̀ pé ká di tíra tó ní kàn dì nìyẹn kẹ́ di tíra kẹ́ fi sápò n tó ń pè ní tíra nìyẹn kẹ́ di tíra ọ̀hún náà mọ iye bọ́yẹn ń dì náà mọ tó máa ṣe n tó polówó nìyẹn o n tó polówó nìyẹn nínú ẹ̀sìn Ìsìlámù o ṣẹ́kọ̀ọ́ ànábì ni tó polówó fún wa ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ṣẹ́kọ̀ọ́ ànábì ni Rasheed ń polówó fáyé ṣẹ́kọ̀ọ́ ànábì nìyẹn tàbá wa sọ̀rọ̀ wọn ló ń bú wọn ó pa àwọn àfọ̀pọ̀ wọn láfẹ́ ẹlẹ́bọ ó pọ̀ wọn ní kinní kan kí wàá lè rí wa nìyí tó ṣe kí nìyí tó ṣe mi rò pé gbọ́n tó sọ dáadáa ó ní pé kẹsàn òrùka irú tá làbíbù sọ the same thing kẹfì òrùka sọ́wọ́ kẹfì gbáyàn the same thing kẹsàn òrùka sọ́wọ́ kẹfì protect ara yín sórí tó bá ti gbọ́kàn lórúka yẹn ìṣọ́ Ọlọ́run ò ní sí lórí ẹ̀ mọ́ ànábì mọ́mọ́ ló sọ bẹ́ẹ̀ confam àdìsí ni tí ò rújú àbó gbọ́rí òkè òde bẹ̀ gbà tó mú nǹkankan olódò ara ẹ̀ ó mọ̀ pé bọ́ ni àwọn máa ní ẹ má ṣe bọ o ẹ má ṣe bọ ẹbọ lọ́lọ́run ò fẹ́ kí ló ń pèlè bọ ó mọ̀ pé kó gbọ́kàn lé nǹkan mi ó ti dẹbọ ó mọ̀ kó ti da nǹkan papọ̀ mọ́ lọ́wọ́ ń tó ń pèlè bọ nìyẹn kò ní gbà tó bá gbé sórí ta ó mọ̀ but n tẹ́ fi ń jẹun ó ti fi ń jẹun ti pẹ́ Rasheed Algbara Omi yẹn ọkùnrin yìí ó ti ń fi jálàbí jẹun ọkùnrin yìí tó fi aṣọ green sọ ó ti ń fi jálàbí ó ti fi ń jẹun sìn tipẹ́ àgbà àfáànù àwọn oníjálàbí ni èèyàn rándanrandan ó ti ń fi jálàbí jẹun sìn ọ̀nà jìn tí ó lè jáwọ́ ó ti fi ń jẹun tipẹ́ àwọn ìdọ̀tí èèyàn játijàti èèyàn wúruwúru tó ti fi jálàbí jẹun sìn ọ̀nà jìn ó kàn tiẹ̀ ó wá wò ẹ máa gbà mí síbẹ̀ àwọn ìfẹ́ bọ́ ń bẹ̀ ó mọ̀ kó bó ṣe ń tẹ̀ láti gba rẹ̀ lẹ̀ lọ́wọ́ bó ṣe ń gba ẹ̀ láì nù kọ̀nàkọ̀nà wà á máa tún tẹ̀sẹ̀ bẹ́sẹ̀ ó mọ̀ ó ti ń kà o ẹ̀yin àfa alẹ́ Yorùbá Rasheed Algbara Omi ṣe kí ni o ó ti ń kà á tún sọ mí tó bá tún di lọ́la tó bá tún fẹ́ sọ̀rọ̀ àbí anytime á tún sọ mí á máa tẹ̀sẹ̀ bẹ́sẹ̀ máa wà á torí ẹ̀ ńjọ́ tí rúwèrè yìí bá kú ńjọ́ tí Rasheed Algbara Omi tó bá kú tẹ̀yìn àfa kan bá ń pè lẹ́ni Ọlọ́run ó ti fojú wọn ń sìn pẹ́lẹ́ bọ ni o ó ti polówó ẹbọ fún yín o tó bá kú tẹ bá lọ ń sìn pé ẹni Ọlọ́run ni ó ní pé kẹ́ẹ̀dé ó ń dè tẹ̀yìn àfa ilẹ̀ Yorùbá kan tó Rasheed Algbara Omi bá kú ẹ̀yìn àfẹ́ ẹlẹ́bọ ẹgbẹ́ tó bá wá kú tẹ bá ń sìn pé àfẹ́ ẹlẹ́bọ àfa Rasheed Algbara Omi kú àfa Rasheed Algbara Omi ó kú kìnnìkan kọ̀nfàmù ó ti proof ààrẹ pẹ̀lẹ́ bọ́ọ̀lù òun o ó ti sọ o ó ti dẹ̀bọ̀ pọ̀ mọ́ lọ́hùn o ó dẹ̀ ní òun ní ibi fídíò yẹn gùn síwájú ó ní pé òun fún ọmọ òun lò wọ́n dàbọ̀ bó kò wọlé ó sọ bẹ́ẹ̀ ó sọ ẹ lọ́wọ́ fídíò yẹn fúnra yìí ó ní wọ́n dàbọ̀ bu ọmọ òun báyìí kò wọlé ó ń sọ bẹ́ẹ̀ ṣẹ́kọ̀ọ́ ànábì nìyẹn
ṣápá ànábì nìyẹn ogun abẹ́nú gọ̀ǹgọ̀ tí òru ju òun ló ṣe o ẹbọ wọn dàbọ̀ bó báyìí gbùm pẹ̀lú oúnjẹ tó dè mọ́dì sáwọn bèèrè lónìí kò dé àbó ògbọ́n táwọn bí sọ pé ẹ gbọ́dọ̀ ṣe ó gbádùn sí àwọn ọmọ rọ́ọ̀dún tó sọ wà ní ẹ wọn ní kàn tù pé ẹ á lè hàn tù ta ló bẹ̀ jiyàn níbo lẹ tí ó wà lọ gbé Sheikh Fawzan láti mọ́ka ẹ̀ ń bẹ̀ bóyá ẹni pé tó bá hàn tù o kò kí ń ṣàràmù òkè o tó bá jẹ́ pé nǹkan fẹ́ fi hàn yẹn kò kí ń ṣe àràmù náà fẹ́ fi hàn o kò ń ṣe wàhálà àjiyàn àwọn òjiyàn gbogbo àfáàkọ́ ló gba tó sọ gbọ́ láyé ànábì Muhammad lọ́lọ́run ní ká tẹ̀lé ọlọ́run ní tọrọ bá di fanfa gbàtẹ́yìn àfa àti tẹ́tí ń fi ẹ̀jẹ̀ aláǹgbá ẹ ti fi hàn nǹkan ẹ ti ń fi ẹ̀jẹ̀ èèyàn ẹ ti fi hàn nǹkan ẹ ti ń lo ẹ̀jẹ̀ ẹ ti fi hàn nǹkan ẹ̀yin àfa àwọn babaláwo àfa ẹ ti ń lò gbogbo ẹ̀yin àfa ẹ̀ babaláwo àfa ẹ ti ń lo gbogbo nǹkan yẹn nígbà tẹ́tí wá ń lò yẹn táwọn àfa babaláwo tó ti ń lo kinní yẹn àmọ́ wá padà ọlọ́run ní àti wò láwa àti wò rọ̀ṣúùlù fàyíntánà zátùn fi ṣe yín tó bá ti rí pé wọ́n ti ń ṣorí burúkú táyìn àfa yìí bá ti ń ṣorí burúkú tẹ́fẹ́ máa gbé wọnú ẹ̀sìn ọlọ́run ní fọ́rọ̀ dùn ilẹ̀ ẹ̀láì tọ́rọ̀ bá ti di fàǹfà lọ́wọ́ láàrin yín ẹ̀dá gbogbo ẹ̀ padà fọ́rọ̀ dùn ilẹ̀ ẹ̀láì wọ́rọ̀ sòlì ẹ̀dá gbogbo ẹ̀ padà sọ́dọ̀ ọlọ́run ẹ̀dá padà sọ́dọ̀ ànábì ẹ̀ wá wò pé kí ọlọ́run wí lórí pé káwọn tù àwa rí inú Kùránì kí lànábì wí ṣànábì ṣe tànábì ò bá ti ṣe ẹgbẹ́julẹ̀ simple ẹ̀yin gbàtẹ́ yìí ti ń fẹ́ ẹ̀jẹ̀ nǹkan hàn yẹn tàdé tẹ́kọ́ ti ń di wàhálà ṣànábì ṣe ànábì ò ṣe ẹ̀fílẹ̀ ẹ jẹ́ ká lọ sórí pípé tànábì ṣe èwo lànábì ṣe ṣe bó ń kà fún wọn lásán ni ó dẹ̀ kà sómi fún wọn ó tán ẹ̀yin wá hàn tù ẹ̀ ń fẹ́ jẹ nǹkan hàn ẹ̀ ń dégbàdì ẹ̀ ń di tíra ẹ̀ ti gbẹ́bọ̀ wọnú ẹ̀sìn kí ni yàtọ̀ ọnú yín àti babaláwo tó ní gbére ọdẹ kí ni yàtọ̀ ẹ̀yin àfẹ́ lẹ bọjá ti jà ti part 1 ni mo ṣe fún ẹ ó yìí ń lọ ní o àṣídì ó yìí ń lọ ní gidi bí a máa ṣe wo bóyá ti bá délé ni máa balance pẹ̀lú ẹ̀ ànálẹ̀ bọ̀ ní ẹ mo ti máa ń sọ ti pé àwọn èèyàn ń wò pé ó ṣe ń pa òun láfẹ́ lẹ bọ̀ àfẹ́ lẹ bọ̀ ó ní ká ṣe òrùka ló fi òrùka ó wá ń sọ̀rọ̀ pa kánọ̀kò kan tó mọ́tò ànábìrin pé kẹrin ìrìn òru pé àwọn èèyàn bá rìnrìn àjò sallallahu alaihi wasallam tó bá rìnrìn àjò bóbìnrin ànábì bóbìnrin kan sọ̀rọ̀ obìnrin yẹn wá ní kinní kan ànábì wá ní tí wọ́n bá rìn lóru àbí tánàbí àti àdìsí yẹn tánàbí mọ́mọ́ ti sọ ànábì mọ́mọ́ sọ pé tí wọ́n bá rìn lóru tó bá rìn lóru ìrìn òru ó máa ń yá ju ìrìn ọ̀sán lọ ó máa ń jẹ́ kí ìrìn fast ìrìn tánàbí mọ́mọ́ sọ yẹn ṣé rọ ni ìwọ lọ sí ìwọ náà ṣé kò ń lọ dúmọ̀tà lágo 2 ọ̀sán kó wá òbí àrìn ẹ̀ máa yá ìwọ lọ bẹ̀ lóru kó wá wò ètò máa yá nǹkan bí sọ nìyẹn metaphorical lànà bí lò ń bẹ ọdẹ gbogbo ọ̀tá lọ́mọ ọba sọ kó ló ń ṣe fúngbà yẹn ó ń ṣe fúngbà táwa wá yìí ni púpọ̀ ọdún ọ̀rọ̀ tó sọ ìsìn ló ń ṣe fún ànábì tó sọ̀rọ̀ pa aeroplane ṣé aeroplane ó wúlò láyé ìsìn láyé ìgbà yẹn ṣó wúlò ìsìn ló wúlò fún ànábì tó sọ̀rọ̀ pa satellite ṣó wúlò ńgbà yẹn ṣé ọmọ tó ń jẹ́ bẹ́ẹ̀ kò wúlò ànábì sọ̀rọ̀ pa mobile phone ṣó wúlò ńgbà yẹn kò wúlò ànábì sọ pé tẹ bá rìnrìn ọ̀sán ìyìn tẹ bá rìnrìn òru ó yá ju ọ̀sán lọ ṣé irọ́ ló parí ṣé irọ́ ànábì wọn pa irọ́ ló pa ìwọ gbéra láti Èkó kó ló ń lọ sí Ìbàdàn gbé alátẹ̀kọ̀ kó ló ń lọ Ìbàdàn kó wá wo traffic tó máa face lọ́sàn gangan bó ṣe lè kó jẹ́ express tó ṣùgbọ́n tó bá pẹ́ lóru ni wàá rí pé kò ní sí mọ́tò kankan gbé ẹbí ẹ máa free wàá tẹ́ná lọ yà ń dáná bí sọ nìyẹn ṣe bó dóun máa kéwù wà orí yóò pè ní gbogbo nǹkan ló gùn èèyàn kan wá rìn àwọn bàbá wa wọ́n rìn láti Èkó wọ́n rìn lọ sí kí lórúkọ ẹ̀ wọ́n lè lọ sí wọ́n lè wá sí Mọ́kà láti Èkó láti Nàìjíríà wọ́n lè láti Nàìjíríà lọ sí wọ́n á lọ́dún kan tó bá yẹ pé wọ́n ní Kánò kò ní kò yẹ kó ju ọjọ́ méjì lọ tó máa bẹ̀rẹ̀ láti Nàìjíríà wá sí Mọ́kà kò ṣe Kánò kò nìyẹn ó ní làákàyè lórí ni èèyàn lo Kánò kò wá rìn ìrìn ọdún kan láti Nàìjíríà lóbìnrin lébẹ̀ ẹ wá ní lo Kánò kò ní Kánò kò nìyẹn wa ní kíní kan tó fi ń pa ẹsẹ̀ àwọn bàbá wa ní tó máa fi ń pa ẹsẹ̀ tó fi ń pa ọwọ́ tẹ́kun tó máa ń rìn báyìí kíní kan gbogbo yẹn ìfi alẹ́ ní alẹ́ àgbẹ̀ àwọn òṣèlú gùn ó polówó rọ ni o ayé sì tí mọ́tò wa wà bàbá yìí àṣírí oyin live in past abáníyàn live in past kí wọ́n máa gbé ìgbésí ayé àtijọ́ ohun tí ó sẹ́ ohun tí gbogbo àwọn nǹkan ẹbọ yẹn oyin wà nù agbárí ẹ̀ ẹ̀yin àfa ẹ pé ṣàkíyèsí pé ojú ti làjú gbogbo òṣì tó ń polówó yìí lọ ẹ pé ẹ já Rasheed ẹ sọ fún pé Rasheed gbogbo tó ń polówó yìí gbé kóònù ẹ̀sìn
ojú ti là ilẹ̀ ti mọ́ ojú ti là ilẹ̀ ti mọ́ bá gbogbo yín àṣírí yín ti tú ojú ti là ju gbogbo tó ń polówó yìí lọ wọ́n ń polówó gbélé yìí mọ́ ó máa change method ni ó ṣàfẹ́ takú síbi bẹ̀ kó kú síbi bẹ̀ ó lè kú síbi bẹ̀ tó bá náà fẹ́ kú síbẹ̀ wọ̀wọ̀ wàá lọ máa dóṣì ẹ̀ wàá máa dàṣẹ́ nu ilé ẹ̀ pẹ̀lú ìyàwó àtọmọ ní òní polówó ẹ̀ fàyè ẹ̀yin àfọ onísùnà ẹ̀yin àfọ àtẹgbòdòdó dání ẹ dìde sí Rasheed ó máa ń tú challenge kan pé òun sọ̀rọ̀ kò sẹ́ni tó bí dànù yín tó lè sọ̀rọ̀ ó sọ o ẹ bá lọ gbọ́ náà rẹ̀ ó sọ pé òun ti sọ̀rọ̀ kan ẹni pé kò sẹ́ni tó sọ̀rọ̀ nu wọn ó sọ bẹ́ẹ̀ ó sọ fún yín ó ń challenge yín pé wọ́n bí yín rẹ̀ kẹ́ sọ̀rọ̀ ó ń dè yín ni o intellectual bondage but gbàtẹ́pẹ́ yín náà kẹ́ gbọ́ nǹkan ẹ máa gbójú ní yé mi fẹ́ wà lára Rasheed o ẹ̀yin inú mi dùn àwọn àfáà àtàwàjọ àwọn òjísòrò anybody àwọn ń tẹ̀ sí lọ oníkàlùkù ń ṣiṣẹ́ tiẹ̀ ibi ó di department wọn mọ́ ń ṣiṣẹ́ tí wọ́n lọ ẹ̀yin àfáà oní Sàláfì ẹ̀ dìde kẹ́ sọ̀rọ̀ náà ẹ̀ gbọ́n tó ń sọ ni nípa ìsìlámù ó ń polówó ẹbọ ẹ má ṣe lọ di o ẹ ṣe fídíò kẹ́ jáde sí ẹ kó bogidi kẹ́ tú síta gbogbo yẹn wọ́n mọ̀ pẹ́lẹ́ bọ́ lọkùnrin yìí ẹ jẹ́ gbogbo ayé rí pẹ́lẹ́ bọ́ ni ìdáyìn wa ń ṣe tẹ́ ẹ máa sá pamọ́ tẹ́ ẹ máa gọ sẹ́yìn abẹ́rẹ́ ẹ má gọ sẹ́yìn abẹ́rẹ́ ẹ má gọ sẹ́yìn abẹ́rẹ́ àwọn pípọ̀ yìí ò ń ṣe ni tí ẹ pa lè filẹ̀ o ọmọ fẹ́ máa dẹ̀sìn rú ni o kọ́lọ́njọ́ má ṣe ṣàánú wa o ọlọ́wọ́ bá jọ má ṣe àyọ̀nù sí wa íńtánẹ́ẹ̀tì mi ti ń drop díẹ̀díẹ̀ mo ní láti ra íńtánẹ́ẹ̀tì kọ́lọ́wọ́ bá jọ má ṣe àṣìjú àná wa o ọlọ́wọ́ bá jọ má ṣe àyọ̀nù sí wa ìdáwọ́lé wa ọlọ́njọ́ má ṣe àjẹ́ ó yọrí sí dáadáa mo ní láti ra íńtánẹ́ẹ̀tì sáwọn fóònù méjèèjì yẹn tàbí ń ṣe program torí pé íńtánẹ́ẹ̀tì mo ń lò kò lè connect kò lè gbé gbogbo ẹ̀ papọ̀ bí ó ṣe lè gbé gbogbo ẹ̀ papọ̀ yẹn ó máa mo ní láti ra íńtánẹ́ẹ̀tì sí lọ́tọ̀ọ̀tọ̀ ni fún iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ tó ń ṣe kọ́lọ́njọ́ má ṣe àṣìjú àná gbogbo wa torí ẹ̀yin tẹ́ fẹ́ máa pè tó ọlọ́run ṣe mọ ìlàlọ́lá mo fẹ́ lọ kírun tó bá possible a máa continue lálẹ́ yìí tá a bá continue lálẹ́ yìí tó bá láàárọ̀ la oyè ń lọ àbọ̀sán mi ẹ̀ lè rò pé torí pé documentary tí mo yìí ń ṣe ẹ̀mí ti parí ẹ̀ a fẹ́ combine gbogbo ẹ̀ papọ̀ tá a bá ti combine ẹ̀ pọ̀ àwa yìí síta aláṣẹ ọlọ́run bàjọ́ má ṣàìṣe rọrùn a kí gbogbo ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa gbogbo ẹ̀yin àfáà ẹ̀yin khulafa tẹ́ wà lórí program gbogbo yín la kí o kò sẹ́ńtà kí o sísítà wa àbẹ̀jẹ́ akẹ́yìn náà kò kí lórúkọ ẹ̀ kò sẹ́ńtà kí o kò sẹ́ńtà kí lórí kò sẹ́ńtà kí o a kí gbogbo yín ìdáwọ́lé yín ọlọ́njọ́ máṣá àjò yọrí sí dáadáa wa ìyá wa Arámidé Táíwò àfàwà Ọpẹ́yẹmí Mùtọ́ irú sẹ́yìn náà gbọ́ ṣẹ́gbọ́n tí Rasheed Algbara Omi wí ẹ̀yin àfẹ́ ẹ má sùn ẹ̀yin àfà káàkiri àfàwọ̀ ẹ̀sà òkè àdìsí yẹn tí Rasheed Algbara Omi ò bá ti tú ẹ má sùn ẹ bá wa yànnànú ẹ̀ ó ti parọ́ èmi ti túta mo ti expose ẹ̀ ẹ̀yin náà ẹ yànnànú ẹ̀ pé irọ́ ló ń pa n táwọn bí kọ sínú àdìsí yẹn tó ní pé kí àbúrò rà kọ kó wá proof ẹ̀ bèrè kò nímọ̀ débẹ̀ ṣé láàrin wákàtí kan kó gbé yẹn rí wàá máa làágùn nínú èsì ní ìwọ oníṣẹ́já ti jà tí ó lọ wáṣẹ́ mi ṣe kó kó omi oṣù tó ń ṣe ọlọ́run jọ síjú àná ìwọ gbogbo àjàre má ṣàyọnu sí wa tí bá ti ra íńtánẹ́ẹ̀tì fóònù yẹn a máa kọ̀ntínú ọlọ́run jọ má ṣàyọnu sí wa o ìdáwọ́lé gbogbo ọlọ́run jọ má ṣàjò yọrí sí dáadáa ọlọ́run ọba jọ má jà pòfo má jà àròfo má jẹ́ kọ́rọ̀ gbogbo wa gúnlẹ̀ síbùté òfo má jẹ́ kọ́rọ̀ ẹnìkankan wa gúnlẹ̀ síbùté òfo gbogbo ìdáwọ́lé gbogbo ọlọ́run jọ má ṣàjò yọrí sí dáadáa gbogbo ìyá wa tẹ wà ńlé àkìyìn dáadáa àkẹ́yìn brọ́dà wa àkẹ́yìn sísítà wa ẹ̀yin àfáà ẹ̀yin khulafa àkìyìn dáadáa ọlọ́run ọba jọ má ṣàyọnu sí wa o tàbá ti kírun tán gbogbo yín la kí o kò sẹ́ńtà kì I remember everybody kọ́lọ́njọ ṣàánú gbogbo wa tó bá di lálẹ́ tó bá di ní ó possible tí ò bá tá a bá tún padà sórí program lálẹ́ yìí ó dọ̀la ọlọ́ọ̀bà má ṣe rọrùn subhanaka Allahumma wa bihamdik wa nashhadu an la ilaha illa anta wa nastaghfiruka wa atubu ilayk fassalam alaykum wa rahmatullahi wa barakatuh. Save Your Soul TV. Ku and Fusakun. Hello there, my name is Shade Tinubu,
And I'm here to inform you that the first phase of STEP initiative is kicking off right here in the city of Lagos. I am sure you already know about the STEP project, which is a platform where we discover and fuel young tech startups and entrepreneurs in Nigeria. So are you a tech entrepreneur between the ages of 18 to 40 with innovative ideas you can sell to better Nigerian economy? Then this is your chance to enlist in this project, where you and I can meet in person to get mentorship from me and other seasoned experts in the industry. You also get the opportunity to network and meet established businesses in the tech industry, where you can pitch your ideas and get funding for your business worth 5 million naira. Are you excited? Then join us today by following the link on the screen at www.noelafoundation.org. Together we can build our businesses, we can build your businesses, and improve the Nigerian economy. Looking forward to meeting you. Assalamu alaikum, my Muslim brothers and sisters. If you're looking to purchase Islamic medicine such as black seed oil, black seed honey, or black seed capsules, please contact me. I also sell Islamic attires and perfume. So please contact me on 074 808 39910. That's 074 808 39910. Save Your Soul TV. Kuu and Fusakun.